ẹni tó gbé fíìmù ẹni tó gbé kíní K1 The Ultimate yẹn tẹ́ bá wo kíní ẹ̀ that thing is a private talk. K1 ò gba mic láti lọ pé àwọn èèyàn pé ẹ̀yin àfáà yẹn ganu àbálàtẹnujẹ ni wọ́n lédè Yorùbá tó ti yé yín. K1 ò gba mic ní speaker ibi tẹ́mi fi ní ibi tí Wasiu ti jẹ̀bi lèmi sọ fún yín o lọ́dọ̀ tèmi mi sọ fẹ́ lómi o bọ̀bọ̀ yìí ó record Wasiu and you know this thing is sensitive ẹ mọ̀ pé nǹkan tó wà sensitive ni and you know pé tó bá post kìíní is gonna be gobe tó fẹ́ kó ṣẹlẹ̀. mi ò rí nọ́mbà yàrá kó tó máa mi tún sẹ́yìn màá má sọ̀rọ̀ ẹ lọ. ẹ máa ka fi orí lọ́sọ̀rọ̀ rẹ̀ sọ wọ́n fẹ́ gbalẹ̀ ni o wọ́n máa fi Islam àti Christianity wọ́n máa ń gbalẹ̀ ni wọ́n fi continue population first page wọ́n wá sí wọ́n ti sáà many things. ẹnìkan ní ẹgbẹ̀rún kan gbẹ́nu sí 2025. ọmọ Yorùbá ti kí kò lónú ojú oorun wa àti padà sílé. àwọn àfáà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di gọ́ọ̀mẹ̀ntì sí Nàìjíríà táwa yìí. ó ṣe pé wọ́n fẹ́. wọ́n ti sọ̀rọ̀ àwọn di gọ́ọ̀mẹ̀ntì lórí pé àṣẹmọ́lù ni wọ́n. nísìnyí àwọn àfáà yìí sáwọn nìkan ni bí ẹ kó fún ọ lẹ́yìn pé wọ́n gbé sẹ̀rẹ̀ lọ wá sílẹ̀ Yorùbá àwọn àfáà yìí tó ń jà sẹ́lẹ̀ sójú òfin. àfáà sọ fún ọba ní ilẹ̀ Yorùbá ìpè òun ò lè gbẹ òun ò ọba ba lórí ohun gbogbo ni ẹ lọ ka Bíbélì ẹ lọ kọ̀rọ̀ Ọlọ́run ọba ló ní gbogbo ohun gbogbo ní ara ọba ní àfáà ti jáde ní pásítọ̀ ti jáde ẹ má ṣe mistake ṣẹlẹ̀ yìí lẹ fún àwọn arábí ní chance àwọn onídọ̀tí oníranù tó ń wé sókè kọ́ lọ gbogbo òṣèlú tó ń ṣe kọ́ lọ ṣe ní Saudi àbí kọ́ wá ṣe nílùú yìí London lèmi wà wọ́n ti àbọ̀ ń bẹ̀ wọ́n bí wọn rí kọ́ sọ fún wọn pé kí ni pálíámẹ́ǹtì fẹ́ ṣe. ní gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàrà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà kọ̀ọ̀dù kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín ní lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ mo kọ́kọ́ fẹ́ bẹ̀ yín nítorí Ọlọ́run ṣe rí ọdún tuntun la wà yìí ẹ jẹ́ ká gbé kinní yìí bí n bá ṣe mọ̀ ọ́ sọ ní kẹ́ ẹ ṣe kọ́mẹ̀ǹtì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò fẹ́ ìpè mi ò dẹ̀ fẹ́ abuse lórí péjì mi gbogbo wa láti grow up ìwọ tó bá wà less than 20 tó bá wà less than 30 years ń bì kó o tó ṣépè àbí kó o tó sọ̀rọ̀ kọ́kọ́ fi mí díwọ̀n bàbá àti ìyá ẹ má bínú ẹ̀yin èèyàn mi torí mo mọ àwọn èèyàn now ẹ jẹ́ kí kọ́kọ́ play kọ́kọ́ fún yín torí mo fẹ́ bẹ àwọn àfáà ni àmọ́ àfáà kan ó sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn bítà gan bọ̀ kí n tó wá lọ́bẹ̀ mo kọ́kọ́ fi àsìkò yìí mo bẹ gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin àlìwúmà náà àbí kí ni wọ́n pè wá mo ṣáà kí yín bákan ẹ má bínú gbogbo ẹ̀yin àfáà tẹ wà lórílẹ̀‐èdè Nàìjíríà pátá most especially in my father's land mo bẹ̀ yín ṣe mọ̀ pé ẹnu ò lè má gbìyàn K1 jẹ̀bi K1 ò tún jẹ̀bi ẹ béèrè lọ́wọ́ mi pé báwo ló ṣe jẹ́ ààrẹ ẹgbọ́n kan ni mo sọ àmọ́ mo fi àsìkò gbogbo ẹ̀yin àfáà tẹ bá ń bínú tínú bá run yín lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tí Wasiu Ayinde bá jẹ́ ẹ̀gbọ́n yín tí Wasiu Ayinde bá jẹ́ bàbá yín tí Wasiu bá jẹ́ àbúrò yín tó bá jẹ́ ọbàkan yín ẹ ní gbàdúrà kó bàjẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gidi ti sọ̀rọ̀ ẹ wá wo ibi tẹ́mi lọ o alákọ̀ọ́kọ́ ẹ̀yin èèyàn tọ́rọ̀ mi bá lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ yìí o ẹ bá mi power tap kínní ẹ dẹ̀ bá mi share gbogbo ẹ̀yin àfáà ṣẹ́dí àfáà ti máa kọ́kọ́ bẹ́ẹ̀ kó má bínú ni bàbá wa Oníkíjìpá I so love this man ìgbà tó wá sí Amẹ́ríkà mùsùlùmí là wa ilé ológun náà ti bí wa bọ̀ wọ́n confuse wa láti jẹ́ mùsùlùmí àdẹ̀gbá ẹ má wàá confuse aláàjì kó fi ẹ̀sìn lẹ̀ number one ẹ lè confuse aláàjì mo fẹ́ kẹ́yìn èèyàn farabalẹ̀ gbọ́ tèmi ìgbà tí bàbá Oníkíjìpá wá sí mọ́ṣáláṣí tí mo ní pé mo wà nínú àwọn tó dálẹ̀ Lutiful Lai ìjọ Lutiful Lai ní Washington Maryland bàbá wa Shehu Robiu Radiyallahu Ta'ala àwọn náà fi orúkọ wọn bàbá kọ́ ló bá wa sí mọ́ṣáláṣí yẹn àwa la ní fúnra wa a change orúkọ tá à ń jẹ́ sí Lutiful Lai ká lè ní olórí ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ẹ jẹ́ ká kọ́kọ́ blame ọkùnrin tó gbé fídíò K1 The Ultimate ẹ má bínú mo ṣe ní kẹ́ má bínú o àmọ́ ṣe ẹni tó bá yẹ pé èmi ni Wasiu ọkùnrin yẹn mi ní pè mọ́ ẹ máa wo màá dẹ̀ sọ di bó ṣe yé mi sí ẹni tó gbé fíìmù ẹni tó gbé kíní K1 The Ultimate yẹn tẹ́ bá wo kíní ẹ̀ that thing is a private talk K1 ò gba mic
láti lọ pé àwọn èèyàn pé ẹ̀yin àfáà yẹn ganu àbálàtẹnujẹ ni wọ́n lédè Yorùbá tó ti yé yín K1 ò gba máìkì ní spíkà ibi tẹ́mi fi ní ibi tí Wàsíù ti jẹ̀bi lèmi sọ fún yín yẹn o lọ́dọ̀ tèmi mi ìmọ̀dọ̀ tiẹ̀ ṣé ẹni tó record yẹn let me just put it this way pé bọ̀bọ̀ yẹn gangan ó wà lára ẹni tó fa Wàsíù sí wàhálà yìí it's like Wàsíù is talking to somebody ó dẹ̀ mọ̀ pé nǹkan tí Wàsíù sọ yẹn ó ti da ìjà lẹ̀ ti pẹ́ torí mo rántí ìgbà tí brọ́dà mi àbókí mi Buhari ọmọ Musa nígbà tí Saheed Òṣùpá tó ń ṣe òkú pẹ́rẹ́ǹtì ẹ̀ ọ̀rọ̀ irú ọ̀rọ̀ báyìí jáde tí K1 ní pé kán ṣe àdúrà fáwọn kí àwọn àfáà wa máa sọ lórí owó jù gbogbo ilẹ̀ máa rìkọ́lẹ́tì ọ̀rọ̀ yẹn ó yẹ ká wá blame bọ̀bọ̀ yìí mi ò sọ pé ní ọ̀dọ̀ tèmi ni o ní ọ̀dọ̀ tèmi mi ìsọ̀dọ̀ ẹlòmí o bọ̀bọ̀ yìí ó record Wàsíù and you know this thing is sensitive ẹ mọ̀ pé nǹkan tó wà sensitive ni and you know pé tó o bá post kìíní is gonna be gòbe tó fẹ́ kó ṣẹlẹ̀ òun ló ti ṣẹlẹ̀ yẹn number one Wàsíù need láti wash out fún àwọn tó ń record ẹ̀ gangan when Wàsíù was talking pé okay record me ọ̀tọ̀ lóòótọ́ wọ́n gbà á lóníṣẹ́ ni but tí mo bá jẹ́ ẹni tó ń ṣe video recording mo ní agbára láti cut ibẹ̀ yẹn off mo ní agbára láti cut ẹ̀ blame bọ̀bọ̀ yẹn o èpè làwọn àfáà kan gbé Wàsíù ṣe máa play fún yín o ẹlẹ́ẹ̀kejì ẹni pé bíkọ́ wà tí Wàsíù ti tún ga ojú tó wòyàn kọ́ báyìí àmọ́ reaction ẹ̀ bọ̀ àwọn èèyàn tàbí reaction ẹ̀ sí a lot of things anybody tó bá wù wọ́n lè ní pé mo support Wàsíù wẹ́ mo lè support Wàsíù nítorí pé brother wa ni ẹni tàbí like music ẹ̀ ni before any musician ní Fuji òun la kọ́kọ́ mọ̀ bọ́ àwa lè ti torí pé a ti tún láwọn èèyàn tá a fẹ́ràn ká da Wàsíù nù a máa sòótọ́ ọ̀rọ̀ ibi tí K1 ti jẹ̀bi màá pù tiẹ̀ bọ́ ẹbí yẹn ẹni tó record yẹn ẹ jẹ́ kí gbogbo aka fast forward àbí ká rewind ká wò pé ṣó yẹ kí boy in the right sense ẹ̀ pé Wàsíù ní àwọn èèyàn gamu because this is a private talk Wàsíù jókòó pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀yin ọlọ́pọlọ ni mo fẹ́ bí o ẹ̀yin ọlọ́pọlọ tẹ́lẹ̀ fi ọpọlọ gbé kíní yìí sílẹ̀ ni mo fẹ́ kẹ́ make a comment Wàsíù gbé kíní yẹn sílẹ̀ àmì Wàsíù ń sọ̀rọ̀ ìwọ tó wá ń record ẹ̀ ìwọ gangan ló yẹ kó wí pé ṣé tí n bá post kíní kò ní di gòbe ó ti yẹ yín K1 the ultimate ẹ má bínú o mo lè máa pe Wàsíù kò sí nǹkan kan tó bá di tí yẹn bá pe Wàsíù tó bá fa máa pe bàbá Adéyẹmí Lámídì Adéyẹmí lẹ máa pe torí mo lè ẹ̀kọ́ tó sọ fún pé stop saying Wàsíù Àyìndé ni Wàsíù Àyìndé ń jẹ́ kí n ju Wàsíù lọ tí bá dé iwájú Wàsíù lẹ́nìí ó máa pè mí lórúkọ mi ni olódífá fún nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn kan tọ́kọ́kọ́ sọ̀rọ̀ ẹni pé mi ìgbẹ́nu sí gbogbo ọ̀rẹ́ torí mi ní time wọ́n ní orí president fi mọ̀ wá wọn ọmọ Èkó mọ́ ìmáṣe wọ́n tó bá gbé kó dáadáa you will never blame K1 torí pé ó jẹ́ president ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ ẹ gbàgbé ẹ ní ever blame ẹ wípé nítorí president ló ń bá sọ̀rọ̀ àbókí ni wọ́n o èmi ni mo gbà lẹ́nu àwọn ọmọ Èkó tó wà nínú àsàlátù wa tó bá wo ṣòyìn wa mọ̀ àwọn olùtìfù mo láwọn sísà mi kan wọ́n máa pè ìyàwó mi by orúkọ tó sọ èmi mo ní irọ́ àwọn oṣù ọmọ Èkó ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ Ìbàdàn níyàwó mi ó ti ní ọmọ tó dàgbà nígbà tí mo sọ yìí as far back as 2015 tí mo ti lọ́mọ bíi 15-17 years lọ́wọ́ 20 gan ẹ wá ń pe àwọn ọmọ ẹ ń pe ìyá wọn ẹ ń pe lórúkọ àwọn náà sọ pé táàmù Èkó ni èmi ò fẹ́ ẹjọ́ àlejò lè wá mọ́ṣáláṣí kí àwọn mi ò fẹ́ kọ́ ọmọ orúkọ òun mi ì fẹ́ wọ́n dẹ̀ stop so don't ever let us blame K1 for that ọmọ àti bàbá ni politician matter ni ẹ̀yin ò kàn yín ẹ̀yin máa gbẹ́nu sọ̀rọ̀ tí ò kàn yín ẹ̀yin èèyàn ò kàn yín ebi ò kí ìyẹn mi tẹ̀ kákún torí Èkó ni mo dàgbà sí mo dẹ̀ mọ́ bá àwọn ọmọ Èkó ṣe sọ ẹ̀gbọ́n mi kan wà mí tọ́ pé tí bá ṣe bá sọ̀tọ́ sí ni àbáni fìyẹ́lẹ̀ Àlàdé Àwé kí ló ṣe fìyẹ́lẹ̀ Àlàdé bá mú fún mi ọkàn bẹ̀ yẹn mo lo àpọ́nlé ni èdè yẹn a lot of people don't know that tẹ́ bá náà ọmọ Èkó ìmí bá máa bá àwọn mẹ́sàn-án ní àbámẹ́ kí ló ṣẹlẹ̀ yẹ kí ló dé tó ṣe báyìí náà ẹ tó wá wò pé àwọn ìyá tá a ní ẹ bá mi pa tápọ̀rọ̀ tó bá make sense ẹ lè bá mi share nígbà míì tá a bá dàgbà dé stage kan ẹ ní màmí ń lò fún mi àbúrò ìyá mi ẹ̀gbọ́n ìyá mi ẹ ló máa lò fún mi àwọn kan wà bẹ́ẹ̀ ẹ jẹ́ wá lọ bẹ́ẹ̀ ṣe ní K1 ní ọ̀rọ̀ K1 is somebody tó jẹ́ pé ó yẹ ká kọ́kọ́ ronú pé ìyá ẹ̀ kú kí n tó play bàbá yìí because tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé bàbá yìí ó yẹ kó kúrò nínú kò yẹ kó jẹ́ ìjà àfa àwọn ò dáa pẹ̀lú statement tó make yẹn àwọn náà pé president ní all sorts of name àwọn náà jáde èmi ti sọ fún yín tipẹ́tipẹ́ yìí pé look ẹ̀yin èèyàn mi àwọn tó ń wá owó lórí íńtánẹ́ẹ̀tì yàtọ̀ sára tá a fẹ́ so tọrọ o ṣé mi tí mo níṣẹ́ ǹjẹ́ ò lẹ ti rí mi lórí life lẹ́yìn àná àtẹ̀ní tí mo wà ń lé ṣé mi tí mo níṣẹ́ mi tó dá mi lójú tí mo mọ̀ pé bẹ́ẹ̀ ni máa ti jẹun àwọn tó ń fi jẹun ọ̀tọ̀ àtọ́ wò pé àjẹ́kẹ́mi náà gbẹ́nu sí ọ̀tọ̀ ẹ blame this guy ẹ blame bọ̀bọ̀ tó kọ́kọ́ fídíò náà ẹni ẹ blame ẹ ń sọ̀rọ̀ pé ó kí president fi ẹ fi òun àti president sílẹ̀ yóò kún anybody wa àwọn ọmọ bọ́yìn jọ ń ta now about oníkìjìpá ẹni pé gbàtí oníkìjìpá
tí bàbá yẹn máa sọ̀rọ̀ ẹ gbọ́ statement Oníkìjìpá pé ìyá Wàsíù ẹ̀yà K1 The Ultimate kú lẹ́yìn tí màmá ẹ̀ kú Oníkìjìpá fẹ́ ṣe ìyàwó bóyá ọmọ ní àbóhùn I don't know but this same our K1 yìí ó lọ kún bàbá yìí lé ẹ wá rò wípé ẹjọ́ tó lọ èló ni Oníkìjìpá máa fún Wàsíù tí Wàsíù ò lè dá padà ìyẹn K1 ẹ bá mi ṣí àkíní ẹ jẹ́ ká kọ́kọ́ rò bẹ́ẹ̀ o torí tó bá jẹ́ mi náà bí ṣe máa rò nìyẹn o owó tí Oníkìjìpá fún fọ́jọ́ ìyàwó yẹn tí Wàsíù bá lóun ò lè wá màmá òun kú Oníkìjìpá máa reason pẹ̀lú ẹ̀ pé yẹ ẹ̀kú lóòótọ́ bọ̀ máa yìí ó dìde ẹ̀pọ̀nlé but somebody on his private house talking to somebody on the private thing then bọ̀bọ̀ tó record yẹn gangan tó bá ń gbọ́ mi ẹ ṣí ẹ̀ kó dé ọ̀dọ̀ wọn bọ̀bọ̀ tó record yẹn gangan òun ló dá gbogbo wàhálà yín sọ̀tì ilẹ̀ gbogbo àwọn àfáà ń bọ́ta mo tẹ̀ ráwọn àfáà tó ń bínú àfáà kan bọ́ta ó dìdì máa ṣépè ni irú àwọn àfáà yẹn kò yẹ kán jẹ́ àfáà tó máa ṣàdúrà fún yàn mọ́ṣáláṣí tí yàn máa tò sẹ́yìn wọn ẹ máa ní aláàjì ń sọ ìwọ tó o bá lọ sà sí mi àbò jẹ́ náà kàlí kan lójú sí mi ìwọ náà má kú mọ́ nítorí pé mo mọ̀ pé dèmọ́ tó bá ṣe ṣèkà yẹn ìkà ló máa pàwọ́ náà ẹ lọ kọ́lẹ̀ ire máa bá oníre ìkà máa bóníkà àtòrí àtìkà kò sí ìtó gbé tí Wàsíù bá máa mú jẹ ọwọ́ Ọlọ́run ló wà tí K1 ò bá ní mú jẹ ọwọ́ Ọlọ́run ló wà. Let me just tell you this a lot of people are using àwọn scenario tí ó yẹ kó máa sọ ẹlòmíì tí ò wọ́ ti kó sọ̀rọ̀ wà bọ́ta wà máa bú bàbá 67 àbí how old ni Wàsíù ń sìn sẹ́ǹsì wo ló mèkì kí ló dé tá a fẹ́ fi kíní ẹjọ́ Wàsíù tó ń bá àfáà wí K1 tó ń bá àfáà wí ìgbà tí K1 ń bá àfáà wí K1 ò pass insult yẹn sí Oníkìjìpá K1 ò pass ẹ̀ sí Akéwùgbà Gold o kò pass ẹ̀ sí àwọn tó jẹ́ àfáà ńláńlá tó pé o because K1 will not call Oníkìjìpá Oníkìjìpá ò ní dìde láti odidi ìlú ẹ̀ kó wá sí ibẹ̀ yẹn kí K1 máa sọ pé òun gànù òun kọ́ ló ń bá wí àwọn young àfáà kan wà mẹ́tọ́ pé nǹkan tó yẹ kán ṣe ní right time wọn ṣe ẹ̀yìn àfáà èso tọ̀rọ̀ bàbá mi Akéwùgbà Gold ti sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọmọ Ọ̀yọ́ là wa adẹ̀lọ́gbọ́n lórí ọmọ Ọ̀yọ́ là wa alọ́gbọ́n lórí kì í ṣe pé mo fi ń fọ́nu tẹ bá rọmọ Ọ̀yọ́ tó bá jẹ́ sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ èyí náà mọ̀ pé eléyìí ó proof pọ̀ ọmọ Ọ̀yọ́ lòun ẹ wá jẹ́ ká blame àwọn yẹn Wàsíù ò bá àwọn àfáà ńláńlá wí bọ̀ títọ́rọ́ ti ní àfáà gbogbo àwọn àfáà bá gbé jẹ ó bá ó wá sọ tinú ẹ̀ nítorí pé òun ló ń ṣe kan ṣẹ́yìn ò mọ̀ pé inú a lot of things Wàsíù ṣe jọ yẹn ó wà aggressive that very day arẹni day abinu day ẹ wò now this soul man K1 The Ultimate this man love her mom kò sí bí ìyá oníkálùkù wá ṣe lè dàgbà tó tẹ máa fẹ́ kó kú bẹ́ẹ̀ ni ẹ sọ fún mi mi ò ká comment o because mi fẹ́ kó àwọn èèyàn di activate ọ̀rọ̀ mi torí mo máa rẹ́ni tó máa ní ọ̀rọ̀ tí mo sọ yẹn pẹ́ kan ṣé rí bí Wàsíù ṣe lọ́ọ̀fù màmá ẹ̀ ó ń fi agbára ó fi ń gbé ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi tẹ̀ gàn kọ́ no you say if the video didn't leak out that mean pé K1 ò ní respect fún àwọn àfáà personal thinking that is your own personal thinking you don't think that way right let me tell you tó bá ní àwọn kan sórí àwọn kan wà tí mo lè bú àwọn àfáà kan wà tí wọ́n lè bú tó bá kéré síyàn màmá ẹ̀ ni now why tí ẹ mọ̀ pé ó yá ó máa dùn pé his mom passed away a máa pé ìyá mi kú ṣé pé ó wo pé ẹ ti ẹ̀ fún ní respect pé ó ṣẹ̀ṣẹ̀ lose màmá ẹ̀ ni but tẹ bá wo pé láàrin èmi àti yín ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹnu lè gbé anybody bẹ́ẹ̀mi náà ṣe sọ̀rọ̀ sí mo ti sòyìnbó kan mo ti tàbọn ẹnu gbé mi ni àwọn tó bá lọ́gbọ́n orí wá ní pé ó ti tàbọn pé mo rántí pé yìí lọ ẹkìn lò mo lò ha nítorí kò ń ṣèdè bàbá mi but àwọn àáfàá tó bá lọ́pọlọ lórí mo repeat ẹ̀ àáfàá tó bá lọ́pọlọ wọ́n á mọ̀ pé kò bá the whole general wí ok wáyé tó ṣe jẹ́ pé tó bá bú pásítọ̀ kan pásítọ̀ tó ṣẹ̀ ní kẹ́ ẹ bú gbogbo àwọn pásítọ̀ ò ní jáde àwọn àáfàá ta tọrọ pé bàbá mi Wàsíù Àyìndé ọ̀là àlùbáríkà tó pọ̀ báyìí ẹ jẹ́ wá sọ kankan ibi tí K1 ti ṣe mistake lọ́dọ̀ tèmi ó níbi tí Oníkìjìpá ti sọ pé kó tọrọ àforíjì ó yẹ kí bàbá wa gba máìkì pé Oníkìjìpá Farouk mo respect yẹ torí Oníkìjìpá gangan ti fi ọpọlọ sí pé ẹni tó lè dìde ńjọ́ tí yẹ ẹkú tó wá kọrin fóun òun ò lè yín sọ̀tì ẹ̀ bọ̀ àpọ́nlé yẹn kí Wàsíù kọ́ni ó dá o àwọn àfáà yín tí mò ń bá wí àwọn àfáà àwọn ọmọ yín ni mò ń bá wí mi pass information sí gbogbo all the àfáà that's exactly what me expect kí Wàsíù kọ́ ṣe sorry ibi tí bàbá yìí ti jẹ̀bi nìyẹn ẹ wá gbọ́ ìwọ tó bá wá wo ilé tó bá jẹ́ pé nǹkan tá àfáà yìí ṣe dáa a jẹ́ pé èèyàn bí àfáà yìí nìwọ náà ẹ máa play fún yín o mo rí lórí ibẹ̀ yẹn ni kódà èpè àfáà yìí ó sún mi jẹ́ nǹkan tí mo fi fẹ́ dá sọ̀rọ̀ ẹ wò dàn aláàjì mo wà on live now ẹ ní bá wẹ tí àrẹ Almaroof TV2 ṣe bẹ́ẹ̀ máa ń rí tẹ́lẹ̀ TV2
Ààrẹ Almaroof TV tó máa jáde. Okay, ẹ̀yin wá gbọ́ ilé. Anybody tó bá fẹ́ wò mí tí ò bá ti follow mi ó lè má máa rí show mi. Ó ti yé. Ṣé dẹ̀ mọ̀ pé Wasiu Ayinde ó lágídí. Wasiu tó wá jẹ́ nìkan tó yẹ pé kò like kéèyàn lazy. The statement tó make yẹn mú 1 and 2 statement jẹ́ pé ó yẹ kó lọ sọ́dọ̀ màmí, ó yẹ kó wà nílé bàbá mi, ibi iná jókòó sí tó wá ganu sí yẹn ni gbogbo wa mú dání. Why tó ṣe jẹ́ kó rí bẹ́ẹ̀? It's not about pé nǹkan tí Wasiu sọ ó dá. But mo lè bẹ́ẹ̀ tó bá kéré sí mi wí. Ẹni tó bá jù mí lọ lè bá mi wí. Kí ló dé tẹ́ ganu síbẹ̀ yẹn? But èmi bí ní pé bọ̀bọ̀ tó record yẹn, òun ló yẹ kó cut yẹn, ó ti mọ̀ pé anything Wasiu Ayinde ní that day ó yẹ kó cut ẹ̀ ṣe bá rí gbogbo scenario gbogbo àwọn ìyàwó wọn. Ṣé rí ẹni tó ṣe kíní yẹn gangan? Ó fún àwọn blogger ní jẹ ni òun gangan lè máa rérò lórí page ẹ̀. Ibi tọ́lọ̀ ní agbára dé nìyẹn. Àwọn blogger tó lẹ́nu wọ́n cut ẹ̀, ibi tí fẹ́tà ti rìn wọ́n cut ẹ̀, ìyàwó ẹ̀ ti kejì náà ibi tó ti rìn wọ́n cut ẹ̀, ibi tó ti gbé fídíò fún ìyàwó ẹ̀ náà ìyẹn náà tún yín sọ̀tẹ̀ tó gbé fídíò fún wọ́n tún cut ẹ̀ gbogbo yẹn la rí náà. Okay, Emmanuela right ibi tí ẹ wòrú bẹ́ẹ̀ sìn ebi ọmọ tó ṣẹlẹ̀ ọkọ̀ tó bí mi nú nǹkan tí Emmanuela ṣe jọ yẹn wọ́n gbé fídíò fún olóhùn ṣòkò ayé ṣòkù nìkan náà gbé fídíò fún bóyá ó late àbí kò late kò tún appreciate boy yẹn bóyá ló gbéṣẹ́ fún bóyá fẹ́ fún lọ́fẹ̀ẹ́ ni I don't know gbogbo ìlọ́ọ̀tì ló máa ń ṣẹlẹ̀ jọ́tí yẹn bá ń ṣe òkú nígbà tí mo ń ṣòkú ya bàbá mi ìlọ́ọ̀tì ni àwọn tó jẹ́ gbọ́n mi gan mo dà wọ́n lù ní mi ìdá olú ara máa kún ẹni ẹ wò yẹn ẹ̀yin yẹn wá bá mi gbélé ẹ bá mi ṣe àkíní àáfàá yìí wọ tó o bá jẹ́ family àáfàá yìí ẹ lọ bá bàbá yìí sọ̀rọ̀ bàbá yìí gangan fúnra rẹ̀ ó ní láti apologize ẹ bèrè pé kí nìdí tẹ́ ẹ bá gbọ́ tán ẹ mọ̀ dí nítorí pé bàbá yìí bó ṣe wà yìí tí kí wọn bá gbé kéèsì ẹ̀ wàhálà ó possible kí bàbá yìí lọ sẹ́wọ̀n because ó mọ Wàsíù rí Wàsíù ò pé pátí ó wá sí wá pásí Wàsíù bá àgbàlagbà báyìí ó dẹ̀ ń gbé ẹni ẹlẹ́ni ṣe èpè tó ń gbéṣẹ́ ẹ fẹ́ gbọ́. gbogbo tó bá ní agbára tí mo máa sáré kàtí lọ́pàá yà ìfẹ́ yìí. àwọn wọn dára sí ni làwọn àwọn àwọn ọjà ẹnu bá tẹ wá gbé ọtọ sí wọn ló wí a word take apology I'm very sorry kò ní dáa fún ọ. nǹkan bá ní òfin yín mọ́ ó tó sì dé kú ni. Amẹ́ríkà tí wọ́n ní kò sọ́lọ́ wọ́n ti bọ́ lọ́wọ́ nísì. owó tí wọ́n mú ti wá látọ̀dọ̀ ọlọ́run ti wá ojú aburú tó rọ̀ Amẹ́ríkà yóò sọ sínú lẹ́yìn tó. alábòsí ni ìyá Rashidi mò ń bọ̀ fún ẹ. àwọn àtọ́láyé àṣebáàrí o àṣebáàrí àwọn tábìlì náà àwọn tó ọmọ lọ́mọ àwọn tó kàdé ní kàdé lọ́mọ àwọn ọmọdé àwọn ọmọ jàgbá ní lọ láwọn àgbà dánú yóò wọlé àwọn àgbàlagbà táwọn aládùúgbò wọ̀nyí yóò wọlé àlùlù táwọn yóò wọlé àwọn tábìlì ìlú yóò wọlé àwọn òbí kan níbẹ̀ ọ̀rọ̀ báyìí lọ́wọ́ ìlọ́lá lọ́wọ́ gbọ́dọ̀ ọlọ́run ẹ kúrò gbọ́ àwọn ìjọba nígbà bá ń lọ yẹ ẹ̀wọ́n kùdì àwọn àbá àti wọn lọ wọ́n lọ pé wọn ni ìwọ sílámù lọ́nà pé wọ́n sì wòye àlàbò ti dá tó ibẹ̀ dáadáa ni ètò jẹ́ gbèsè ní òsìlámù wọn sàmù àwọn ti tọ́ọ̀chì ìtẹ́jú ẹ̀kẹ́ yóò tọ́ọ̀chì ó ti dá wà pọ̀ lọ́wọ́ àwọn àwọn aṣọ fọlọ́wọ́ fọlọ́wọ́ ńlá làṣẹ rẹ̀ ọyẹ ìyá àwọn àbá ẹnu ẹgbẹ́ wọn wọ́n tó wà ní òtí kàfọ́lọ́jì ó jẹ́ mọ́sọ́ lọ́gbàtà ni tí sọ ìyàwó yẹ fún bàbá fújì aṣíwájú àwọn ní a sì gbà fún wọn ó fi títa jẹ́rú ẹ̀tọ́ ìjẹ́ pẹ̀lú ìrìnbá kò sí ìlú tí ò wá sí bẹ́yà fún wọn Abẹ́òkúta wá Ìwó wá Ọ̀ṣun wá gbogbo ìlú wa lọ́dún jẹ́ mú ti bíyà rẹ̀ lábàjá bàbá àmọ̀dé ìrùtọ́ láwọn yọ̀ǹda ó sì jẹ́ bẹ́ẹ̀ ayé gbogbo olówó pẹ̀lú Yorùbá lọ́ta fún wọn lẹ́kùn tí wọ́n tọ̀ rẹ̀ tì rẹ̀ nípa take apology àwọn wọn mọ wọ́n ti mọ̀ yí pé àwọn onímọ̀tẹ̀ àwọn jọ kìí sí lẹ́gbẹ́ àṣà Yorùbá àwọn àbábọ̀ bíi dájọ́ kìí sí wọ́n mọ̀ yí pé tọ́ba ti dáná àtàwọn ọ̀ka ó sì ti dá sọ́ọ́ nígbà tí wọ́n kọ́ bẹ́ẹ̀ ó ti fọwọ́ wọn sí mọ́ àbẹ́ ìtàwọn bàbá mú ti ní pé ìwọ̀n ọ̀gbọ̀rọ̀ nínú yàrá yín mọ́ torí àwọn ọmọ aláàrí tẹ́jọ bí wa tẹ́jọ bí wa tẹ́ ń tẹ́ ẹ̀sìjà aṣíwájú wa tí bàbá ṣe alẹ́ fún yín ẹni ṣe ń jọmọ́ tí gbogbo wa sì gbà fún yín ló gbé yín eyín ó dá yín pọ̀ fáwọn àfà tí ó mọ̀ ní kankan wò ni tó bá níbẹ̀ bí mo ti wí yà yé wọlé gbogbo ẹ̀jẹ̀ ní fi wí ẹ wọlé abẹ́ ti ṣe ìjìyà mi gbogbo tó bá ní agbára tí mo máa sáré kàtí yóò parí ẹ̀fẹ́ yìí ọlọ́wọ́n dára sí ni làwọn àfà ni wọ́n ń ga ẹnu bá tẹ̀ wá gbé ọtọ sí wọ́n ló wí a word take apology I'm very sorry òní dà fún ọ nǹkan bá ní òní ní ma ó pọ̀ sí dé kú ọmọ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ọmọ owó fún you are very stupid olórí gbogbo wa kọ́nà bàbá pàdé ẹ̀ kọ́nà bí ẹ̀sàkérò bàbá pàdé ẹ̀ Islam ní apẹ̀lẹ́ you are very stupid again ó ní méjì ọwọ́ ń yẹ ìyá àwọn àbá oníwọ̀n ganu wa àbọ̀bọ̀ jọ wá lójú wọn ló ti dáláwọ̀ tipẹ́tipẹ́ wọ́n ló ti dáláwọ̀ tipẹ́tipẹ́ àwọn bá wọn dàrú ni òun náà padà wú ọ àbábọ̀gàbáàbì àwọn tí wọ́n rí Islam bí lánàá láwọ̀ ọ̀gá ayé àwọn olówó ni ilé ńlá ti pàtí wọ́n jẹ́ gbogbo ẹ̀yìn àbá ẹ̀jẹ̀ bí gbogbo ẹ̀yìn àwọn ọ̀kẹ́ tó jáde wà nígbàtà ẹ̀mí ìsìn yọ́nà òtò dalé tálò ní ìsìn tó dalé kò sẹ́ni tó èdè gbèsè ẹ̀yìn náà lẹ̀ jẹ́jẹ́ ìwọ́n bá lọ ní ìsìn tó ju tèmi lọ ọyà wá wọ́n ní
ètò ìdájọ́ lójú tó bá lọ mọ́ fọ́ọ̀rọ̀ nǹkan tó bí èmi tí mo dé kó yìí lọ àbí tó ju tàwọn àbá yìí lọ ọkọ̀ fọ́ọ̀rọ̀ tó fọ́ọ̀rọ̀ fi ń jẹ́ ẹ̀yin náà pẹ̀lú ẹ̀fọ́rọ́mẹ́ntì. ẹ̀yin náà gbọ́ ó sọ fún ọmọ ọlọ́mọ kó máa parẹ́ sáyé tọmọtọmọ ó sọ fún K1 bẹ́ẹ̀ mo rí ọ̀dẹ̀ kan tó ní alábòsí ni mi mo kọ́kọ́ fẹ́ ẹ má bínú ẹ mọ̀ pé mo ti ní mi fẹ́ bad comment lórí bíbá ẹ̀ bọ́ mi ní dáhùn ẹ jẹ́ kí n sáré stroke kí n sáré block ẹ̀ last time tó máa rí kíní mi mọ́ lélẹ̀ ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa kò ṣe gbogbo àwọn tá a wà lórí íńtánẹ́ẹ̀tì lórí wa pé aláwọ̀ kù lẹ́lòmíì ok Rasheed ṣé Rasheed làwọn àbí ṣé òun ló sọ bẹ́ẹ̀ ṣá ok ṣé òun ló sọ bẹ́ẹ̀ kí n má lọ block wrong person ṣé òun ló sọ bẹ́ẹ̀ ok ṣe rí ọ̀rọ̀ yìí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa against ọ̀rọ̀ yẹn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa follow àárín kan ni mo sọ pé ọpọlọ tí oníkálukú wá ní díẹ̀díẹ̀ ni bí oníkálukú ṣe ń gbé ọpọlọ lẹ̀ díẹ̀díẹ̀ ni mo wá fẹ́ béèrè ó dùn mí tí mo ti block bọ̀bọ̀ yẹn so nítorí pé Wàsíù sọ wípé àwọn àfáà ganu olófi deserve irú èpè yìí lọ́wọ́ irú àfáà yìí ṣé nínú èpè tí màá yìí ń ṣẹ́ fún K1 àti àfáà ganu tí kò ń ṣèpè ẹjọ́ ìwo ló worst jù irú ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ sẹ́mi náà mo sọ̀rọ̀ bọ̀tà àwọn tó ń ṣépè mi ní lọ́bẹ̀ torí mi ò fẹ́ lọ́bẹ̀ àwọn tó ń ṣépè fún àwọn bàbá tiwa àwọn ayé ò rí ọ̀rọ̀ tá àrẹ rí náà rí wọ́n ti ń wọlé aláwo nítorí mi tó ń sà sí mi wọ́n ń sà lóríṣiríṣi tó ń gbọ́wọ́ but yẹn by the way ni ṣe rí ikọ̀ tí mo ṣe lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fans mi ni pé torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ṣe láwọn tẹ máa ń ṣe àìsí yẹn tí wọ́n follow mi tí wọ́n mọ̀ the way I talk tí wọ́n mọ̀ the way I put my stuff together mo máa sọ fún yín pé àwa gangan olórin ni wá sọ̀rọ̀sọ̀rọ̀ olórin àti artist kankan náà ni wá artist kan ti pè mí ó ní àrẹ tó bá yẹ pé Naija lẹ wà ní wọ́n máa ti fi sínú film which is tèmi náà believe ó ní wọ́n máa ti fi sínú film báwo ni odidi àfà tó dàgbà bẹ́ẹ̀ yẹn ó tún ní ládùúgbò àwọn èmi náà mọ̀ post ẹ̀ a máa ràn wọ́n lọ́wọ́ nítorí mo rí Adéolú a máa ràn wọ́n lọ́wọ́ torí pé tí K1 bá rírú àwọn àfà yìí kókàn kọ́kọ́ pe àwọn kọ́kẹ́ kọ́kọ́ fọlọ́pàá mú àfà yẹn kó wá béèrè lọ́wọ́ yìí pé kí ni nǹkan tí mo ṣe tó wà ránkò ṣe pè fún mi number one ò sí ní pàtí mi ẹ mọ̀ pé nú bí àwọn àfáà kan tí wọ́n pè èmi ò bá àfáà jà o bọ̀yìn tó bá wò pé bóyá àfáà ni mò ń bá wí onítọ̀hún ò gbé ọpọlọ sí aláàjì jẹ̀bi ọ̀nà tálájì fi jẹ̀bi ẹjẹ́ tó sọ K1 the ultimate the only way tó fi jẹ̀bi ni wípé ìgbà tí Farouk Oníkìjì pa ẹ má bínú èmi ò mọ̀ wáyé tó ń pe àwọn àfáà tó ń lè tún ní pé mi ì fi àyẹ́sí kan sí èmi ò mọ̀ bí ṣe lè pé bọ̀ tí bàbá rẹ́bì ni mọ̀ pé lọ́dí àtàlá la máa ń lò fún bàbá Lówórò Aláàjì Oníkìjì pa tó jẹ́ olórí gbogbo àwọn kinní ní Kwara àbí Ìlọrin whatever Kwara state Aláàjì yẹn ọpọlọ tí Aláàjì tó fi sọ̀rọ̀ lẹ́yìn yẹn pé tí n bá wá sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀tún ní tí ó yẹ kí n sọ ọ̀rọ̀ tí mo sọ má yẹn gbé ọpọlọ kalẹ̀ Oníkìjì pa òun ṣe pé wọ́n ní dẹ̀ ń say I know the way this guy behave bó ṣe máa sọ̀rọ̀ àwọn tó wà talented nínú àwọn àfáà irú àwọn yẹn la fi tọrọ ó dàgbà tàlájú wá sí mọ́ṣáláṣí wa ní bóyá ó 15 or 14 ni mo dúró mo bàyà fọ́tò ó ṣe wá sí fún wa ní Beautiful Life inú gbogbo wa dẹ̀ dùn pé àwọn èèyàn lélẹ̀ this kind of stuff ó bá ń ṣẹlẹ̀ ṣé mo tẹ́mi náà bá ní kí n dákẹ́ àwọn ìpọ́lọpọ́ ti pè mí ààrẹ kílẹ̀ yìí rí sí ẹ mọ̀rọ̀ Facebook tẹ́mi bá sọ tèmi sí wá ní ó lè ní ó gbìjà wá síbi ẹ pé K1 fún mi lówó oúnjẹ rí àbí kí n tún lọ agbo K1 kí n náwó èmi ò tẹ́ náwó fún K1 mọ́ mo máa ṣàkọ́kọ́ já níwájú rá ní bàbá Ọ̀yọ́ dé bàbá Ọ̀yọ́ tí K1 bá ti kì í yẹn ti tó ọ̀pọ̀lọpọ̀ wọn bí mo dágbò òṣùpá tí n bá fẹ́ yọ kọ́bọ̀ mi ní yọ òṣùpá máa kì mí àwọn tèmi nìyẹn oníkálukú ló léèyàn tiẹ̀ ó wá lè ti torí pé mo support lágbájá kó máa bú mi bọ̀ ṣe ní nǹkan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni pé let me continue on the Yorùbá nation please brother mi bọ ọ̀rọ̀ Yorùbá nation kọ́ là ń sọ yìí ẹ mọ̀ pé kò yẹ ká máa gbé igbá àti agbọ̀n ká gbọ́dọ̀ gbé padà má bínú brother mi ìjọ tẹ bá fẹ́ kí yẹn láti lórí Yorùbá nation you will text me on my +1 202 855 1748 wípé nǹkan báyìí wà àwa discuss àwọn èèyàn máa ń fún mi ní discussion mi pé ààrẹ kí lẹ́yìn rí sọ̀rọ̀ yẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ I swear to Almighty God mi ò gbìjà wá sí wo bọ̀ àwọn àfáà kan wá múnú bí àwọn èèyàn kò lè yẹ kó rí bẹ́ẹ̀ èèyàn ń sòkú ìyá ẹ̀ ó dẹ̀ ń bínú ẹ̀yin dẹ̀ ń ṣépè fún ẹ̀yin náà ìwúrú nǹkan tá àfáà yìí sọ ó wo máa yín sùsù tó olóhùn máa parẹ́ tọmọtọmọ tó da irú àwọn bàbá yìí so nọ́ńkàlí táwọn àfáà ti wá ní ni pé kó fi bàtẹ tó ń gòkè jẹ mo máa ń sọ kíní pé ẹ̀rí ẹni tó lóòlù jù yín lọ
ẹ ló lórí burúkú ni wọ́n ní ọlá tó ní lóògùn wàláhì mi ò gbàdúrà kọ́lá K1 lọ́lẹ̀ nítorí pé àwọn ò tí ì dé wọ́n pẹ́ ni nǹkan tí K1 ní àdẹ̀ lè gbàdúrà fún kó lọ́lẹ̀ mo ti ṣàdúrà yẹn ìwọ tó bá wá wò sùsù kó wò pé ààrẹ níwọ̀n bá bóyá nọmba 3 ni mo súnmọ́ nínú 1 to 100 níwọ̀n bá ṣéǹjì tí mo ní yìí tí wọ́n dẹ̀ sì wà ní 0 level tó kọ́dọ̀ àti nǹkan mi bá tún wà nínú 0 o tí ì débi 0 gan ṣe àwọn pé kọ́ tó múyàn sí 0 gan wà á kọ́kọ́ sún pé èmi náà ti dé 0 ẹ̀ máa dé 1 1.5 2 2.5 2 3 quarter 4 quarter 5 quarter kó tó dé 3 ká ní mo wà nínú 3 tó wá wò mí sùsùn ìwọ tó wà ní 0 tó ní ààrẹ o máa wálẹ̀ ni ìwọ ò dẹ̀ tí gòkè. àgbà Sheikh Oníkíjìpá okay thank you very much Aja Sheikh Oníkíjìpá I love that man bọ̀ àbókì mi àbókì tèmi nínú gbogbo àwọn àfà láyé ṣé wọ ọmọ Musa ni o kò sí téyìn kan lè mọ̀ sọ ọmọ Musa ni a ṣe máa dẹ̀ tòwé bàbá inú náà máa wá sí Amẹ́ríkà so ẹjọ́ ẹ jẹ́ kájọ fi kíní ẹ jẹ́ kájọ fọpọlọ sí àwọn àfà ẹ má bínú mo bẹ̀ yín èmi fi orúkọ Ọlọ́run bẹ̀ yín tẹ́ ẹ bá mọ̀ yìí pé Kùránì tẹ́ ẹ gbé dání yẹn nǹkan tẹ́ ẹ gbé dání wà nínú Kùránì tó lágbára tẹ́ mọ̀ pé kò ń ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣépè ẹ má bínú ẹ fọwọ́ nù ẹ wo pé ọmọkùnrin yìí ẹjẹ àgbàgbé pé Wasiu Ayinde olórúkọ ẹ wo pé ọmọkùnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ lost màmá ẹ̀ ni ìyá ẹ ṣẹ̀ṣẹ̀ kú a lot of scenario ló happen ní party Wasiu Ayinde ẹ dáríjì náà kí ló ṣẹlẹ̀ gangan kí ló tó yẹn pé ẹ ganu tí ò pèyàn kan ẹ ganu lásán ló di wàhálà báyìí ìdálẹ́ ti ya wèrè o tí o bá ṣe àwọn tó ń fọ́ sí mi kódà ìyàwó yín kan wà lẹ́rìí tó pé aláàjì ó náà sọ lórí kí ni ọ̀pọ̀lọpọ̀ ló pẹ̀pẹ̀ ààrẹ a fẹ́ gbọ́ perspective ti yín kí ni ẹ̀yin rí ṣe ń bẹ̀ wàhálà mi fẹ́ sọ̀rọ̀ mi fẹ́ sọ kọ́ máa ní gbogbo yẹn kàn bẹ́ bọ́ta ibi tẹ́ ẹ bá lo èmi ò ní lọ́bẹ̀ o tó o bá yẹ ti Wasiu wàhálà ti tẹ̀ yẹn tó o bá dẹ̀ láìkẹ̀ wàhálà ti tẹ̀ yẹn bọ̀ tèmi tèmi wò ni pé ẹni tó lè dìde níjọ́ tí màmá ẹ̀ kú ó lè lọ gba máìkó kan ni kódà mo wò pé ẹdun náà ṣé tí Wasiu bá débẹ̀ yẹn mo wò pé tó máa jó ni àbó máa rẹ́rìn a máa sunkún sínú ẹ mọ̀ kan tí Yorùbá sọ pé kéèyàn máa sunkún sínú ó dẹ̀ ń kọrin ẹ wò yẹn ló yẹ ká máa gbé yẹ̀wò èmi ò kì í ṣe blogger tó kàn ń bọ́ta tó ń ṣépè fún yàn tó ń ba ayé èèyàn jẹ́ Ọlọ́run ò ṣe mí bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ followers mi ẹ love and like ẹ mọ̀ pé anytime tẹ́ ẹ bá níbi tí bá jáde fún yàn wọ́n dárúkọ mi ni anybody ibi tó bá lè sọ fún mi pé ààrẹ ó ti dìídì bọ́ta fún èèyàn kan rí tí kò dárúkọ ẹ tó kàn jẹ́ pé wọ́n ló kàn dárúkọ ẹ kó bọ́ta bí kò sọ fún mi tí n bá rí proof ẹ̀ wà láàmà fún onítọ̀hún ní gift mi ò kì í ṣe blogger àti wọ́n ò ń ṣe blogger tó ń wọ owó blogger àti wà ní pé kí gbogbo àmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wo brother mi tó ń béèrè ọ̀rọ̀ Yorùbá nation sí ọ̀rọ̀ tá à ń sọ is not about Yorùbá nation topic mi ti show pé ẹ̀yin àfà ẹ dáríjì K1 iṣẹ́ wa fẹ́ gbọ́ ẹ̀yin àfà àti bá tún bọ́ tàtẹ̀bẹ̀ sí ní ṣépè fún K1 àwọn boys máa jáde tó fẹ́yìn náà o oníkálukú léèyàn tiẹ̀ bí kódà kí Wasiu kó máa gbáyàn létí báyìí àwọn èèyàn sì máa láìkè ẹ má jẹ́ àparọ́ tanra wa jẹ́ ẹ má jẹ́ àparọ́ iye èèyàn kú ta ni kò tán sí ibẹ̀ yẹn ẹ wá ń bínú ẹ̀ nítorí pé ní àwọn àfà ganu ọmọ Yorùbá lèmi àfà ganu ó yàtọ̀ sí pé kó ṣépè fún wọn mo lè ti repeat event bá ṣe wọlé private talk Wasiu Ayinde ni ó ń bá ẹbí ẹ̀ sọ̀rọ̀ bóyá ọ̀rẹ́ ẹni bóyá burú ẹni bóyá ẹ̀gbọ́n ẹni mi mọ̀ ẹni tó record gangan ló fa kẹwọ̀ sí wàhálà o ọ̀rọ̀ yóò bá má dé ta o kò sí nǹkan kan tó wà náà kò kàn mú dání pápápá kò edit ibẹ̀ yẹn because mo nígbàgbọ́ yín pé bọ̀bọ́ yẹn ó ṣe ó jù sí agbe ni ẹ wá mọ worst part òun tó ṣe kíní yẹn gangan ó lè má rí èèyàn 200 ìwó lọ́dọ̀ ẹ̀ bọ̀ṣẹ́ láwọn tó kọ́ọ̀tì àárín yẹn tó kọ́ọ̀tì ẹ̀ wọ́n máa ti rí èèyàn 5000 àwọn ìpọ̀ ọlọ́pọ̀ ló ti cash out láti jẹta yẹn wọ́n ti cash out gan rẹpẹtẹ lórí ẹ̀ YouTube ti kún tó bá tán YouTube gbàrà sí wàá gbọ́ K1 The Ultimate gbàrà àfá ilé ìfúnlẹ́sì gbàrà àtàwọn àròbó àfá àtàwọn àròbó àwọn àfá tó ẹgbẹ́gbẹ́ inú sí ṣe é lọ́jọ́ ọ̀rọ̀ tí mo sọ́ngbà tí tọ́níta ikọ̀rẹ́sì rí ọ̀gá ẹ̀fín tí gbogbo àwọn kan tí ò tiẹ̀ táwọn ayé ò mọ̀ gbogbo náà bẹ́ bọ́ta wọ́n fira wọn pa ìwọ olórin tó bá jáde tó bẹ̀rẹ̀ sí ní bú àwọn ọ̀gá ẹ̀ lókè ọlọ́njẹ́ òde bẹ́ẹ̀ èmi ò ní sọ ju èmi ò dá sọ̀rọ̀ mo ti ní bọ́lá mi kan tó pè ń pé ààrẹ mo ní mi ìfẹ́ dá sọ èmi ò ń padà tí n bá ti sọ nǹkan mo ti sọ nìyẹn ṣe ní ti K1 tí mo sọ yìí bí mo ti sọ sí èèyàn 2 million àfọ́bà ní ẹ́ ọmọkùnrin kan olóhùn ààrẹ àmàrúfù ó fẹ́ forúkọ mi gba star ni mi ní jáde fún ẹ torí tí n bá jáde máa fún ẹ ní chance láti tún ṣe mí kò tún rí owó bí irú àwọn eléwì tó bú mi yẹn kò sára àbútọ́ ọ̀rà fún mi àwọn tó ti di mọ́líkì èmi tó yẹ pé irú ìrònú tí ò bá ti jọ mọ́lú owó èmi ò ríro kó bú ìyá mi jù bẹ́ẹ̀ lọ ìwọ tó bá bú ìyá mi ó jẹnu ara ìyá ni toró ti kú tipẹ́ ìwọ tó bá bú bàbá mi ti kú sí wọn àti ìbọn ọ̀pọ̀lọpọ̀ tó wà lórí bí ó ti kú tipẹ́ so tó bá bú ọmọ máa wò pé ẹlòmí àwọn kò ní dá fún yàrá ìyá oníṣoríire ṣé ìyá tó ti kú lè oníṣoríire ẹni pé kò sọpọ̀ lọ́mbẹ̀ ẹ̀yin èèyàn mi so ó dàbẹ̀ ń pó fọ́ọ̀nì ni bàbá oníṣoríire bàbá oníkú ni bàbá tó ti kú already sọpọ̀ lọ́wọ́ à ń bẹ̀ ẹjẹ́ àjọ rò ó this is common sense o wallahi common sense sense ẹlòmí common ẹ̀ sense ẹ̀ kò common
ẹ wo lu àfáà yìí it's something tí àwọn èèyàn lè sọ̀rọ̀ but a lot of people look at me like Almaroof kò dá irú idiot tó wà yẹn ó lá lábòsí mi ni kí ni mo fi já lábòsí nínú wípé à ń sọ̀rọ̀ yìí pé K1 kò apologize ó jẹ̀bi ẹ̀yin bàbá mi àfáà ẹ má bínú tó ti yé ẹ má bínú táwọn àfáà ò bá ti dá sí tí wọn bínú mọ́ ó wà okay so nǹkan tí mo wá fún gangan ni pé mo wá bẹ̀ yín gbogbo ẹ̀yin àfáà ńláńlá èmi ò bẹ̀ àwọn àfáà kéréje tó yẹ pé nọ́ńkà ní kọfí bank kọjẹ́ náà ní o ẹ gbọ́ èdè tí bàbá yìí pé ẹ̀yin tẹ́ ẹ bá wọlé mo fẹ́ kẹ́ tó gbọ́ lẹ́ǹkan sí. jẹ́ gbọ́. ẹ̀yin náà gbọ́ bàbá yìí ní yóò tó sì tí èkú ni ó ní kò ní dáa fún ó ló máa parẹ́ tọmọtọmọ jẹ́ tún gbọ́ jẹ́ gbọ́ mo fẹ́ rìpítì ibẹ̀ yẹn fún yín. mo fẹ́ ibẹ̀. àwọn tó ọmọ lọ́mọ àwọn tó ẹjọ́ pàdé ní ìkàlẹ̀ lọ́mọ àwọn ọmọ bẹ̀ àwọn ọmọ jàgbá nínú yóò wọ́n àwọn àgbàánu yóò wọ́n àwọn àgbàlagbà tó wà ládùúgbò wọ̀nyí yóò wọ́n àwọn olùtà wà yóò wọ́n àwọn tó pilẹ̀ lórí pé wọ́n ń ganú o lè pé pọ̀ tó yí o tẹ́gbọ́ ó ní wọ́n gbúrò gbọ́ tí kò bá ti ṣe kéwà a máa mú bàbá yìí. so ìwọ tó bá wà wòye pé ọ̀rọ̀ tí ààrẹ ń sọ yìí ibi tó bí mi nú jù ni pé ó fi ọmọ bàbá yìí ṣe pé ẹ máa gbọ́ o. Amẹ́ríkà tí wọ́n ní kò sọ́lọ́ wọ́n ti bọ́lọ́ ní sí. Ọmọ tí wọ́n ti wà látọ̀dọ̀ ọlọ́run ti wà ojú aburú tó rọ̀ Amẹ́ríkà yóò sọ sínú lẹ́yìn tọmọtọmọ. Ṣẹ́gbọ́. Ẹ̀yin náà gbọ́ bóyá mo léyọ̀ tó fẹ́ sọ̀rọ̀. Hello. Ṣẹ́rí àwọn èèyàn ló pè wọlé yìí wọ́n ní ẹ̀kọ́ lóhùn fún wàásù níjọ́ méje ṣé ó fẹ́ pa ni. Ẹ sẹ́ǹdẹ̀ sí mi alájì ẹ sẹ́ǹdẹ̀ sí mi sínsìn mo fẹ́ play mo ṣe wà lórí show ṣe ti ń gbọ́ àfáà mi máa kó bá rẹ̀ níbi tọ́rọ̀ yìí ń babọ̀ yìí ẹ sẹ́ǹdẹ̀ ṣé iná ń gbọ́ àfáà mi máa kó bá rẹ̀ níbi tọ́rọ̀ yìí bọ̀ gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ ẹ jókòó jẹ́jẹ́ yín o ọmọkùnrin kan kékeré kan ló kọ́kọ́ bú K1 tó bá wá gbé wọn lọ jẹ́ẹ̀lì ẹ wá náà ṣe nǹkan tí ò da ẹ jọ kí ni ẹ ganu ó ṣe dè pé kò ní yẹ ẹni tó bá ní ọ̀rọ̀ tí àwọn àfáà yìí sọdà kò ní yẹ ó da inú ti wá bèbí náà báyìí wọ́n ganu yẹn ó ṣe di o máa parẹ́ tọmọtọmọ wọ́n ganu ó ṣe di pé mo fún ní ìjọ́ méje ṣé iná ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọlọ́run jẹ́ kálájí tètè kí ní kó sẹ́ndẹ̀ sí mi inú mi máa dùn gan ọlọ́run máa ní kọ́ tètè rí sẹ́ndì sí mi kí play lẹ́ẹ̀kan torí mi ò ṣe ṣó lẹ́ẹ̀mejì mi ò ṣe ṣó lẹ́ẹ̀mejì ó ti wọlé ó yá ẹ wá gbọ́ o. Hey there, you won't believe what we've got in store for you. ẹ má bínú ẹ wá gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ ẹ̀yẹ́ yan kí a sáré wo kíní kájọ fọjọ́ rí gbé. nítorí bẹ́ẹ̀ wọ́n wá ṣe sùúrù fún èyí ò làwọn àfáà kan wá ń bẹ̀ sí jáde oríṣi àmìjà tí wọ́n ń wà lọ sí ní tíra ẹ lọ sọ́ra yín ẹ jẹ́ kó yín ó pé ipò tí mo fi wà gbogbo ẹ̀yin náà ẹ̀ ń ro kan bẹ́ẹ̀ ẹ fẹ́ dé bẹ́ẹ̀ ẹ sì ń ti àti orí ìfẹ́ ẹ ń wọnú sí ẹ tó wà lórí. bẹ́ẹ̀nu ẹ sàn. tí o bá yí padà lónìí ó lè lọ́la kó bọ́ sáyé ó lóun kò jẹ ẹ bá fẹ́ fọ́rọ̀ di ẹ ti sọ̀rọ̀ bìsí láti wò yí ó lè jáde yẹn bí adúláyà gbà. Ṣebí wà kálẹ̀ yẹn àfáà òṣèlú àbẹ̀yẹ ìwà adúláyà gbà. ìdára tí wà sí òṣèlú kọ́lá wà fà ń jẹun sí òdùn ní kọ́kọ́ lókè tẹ́lẹ̀ ká ṣe kọ́lá wò ní sí. Alájò ń kọ́ lélẹ́yìí o. ẹ̀wọ̀n tó ń lọ ní sílásì kò táwa yìí ọ̀rọ̀ olórin alágbẹ̀yìn tó ń fi ẹnu ẹjọ́ ẹ bá ń ṣe àkíní tó ń fẹnu tẹ́lẹ̀ àwọn àfáà. a máa wo fíìmù lẹ́nu. ẹ̀yin àfáà tẹ wá ganu. ẹ máa gbọ́. ẹ̀yin àfáà tẹ wá ganu síbí ẹ wá ganu síbí. bó ṣe sọ̀hún ọdún mẹ́ta gbáko làwọn àfáà mi ń polú ẹnu nínú oníṣà méjà pé ẹ̀rọ kìlọ̀ fún o ẹni ó tún ṣe o tí ò bá tún ṣe yóò wọ ga o. yorí kò ganu. kò ṣàtúnṣe ẹ̀. bàbá wa Mufti Diyar Asaf Suleiman Farouk Miskinu Billah. ẹ bá ń sẹ́wẹ́lẹ̀ kan sí. bàbá yẹn wá lọ bí ìjòkó. ẹ jọ ọba ẹ bá mi ṣe àkíní ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹjọ tó lọ. wọ́n wá wò yí pé wọ́n wá bójú àwọn afá tó kóró ojú àwọn afá kọ́rẹ́ lọ́wọ́ níbi ìdókòwò àwọn àgbàlagbà afájẹ̀bù Ogun State Lagos State gbogbo wọn pọ̀ nbẹ. bàbá yìí wá ní kọ́lọ̀ tó máa lọ jìnnà káàtó ṣe fìdáwù alájì tó sọ yí pé kò sí àwọn afá tó láwọn afá ganu ẹ̀ǹdẹ̀ sókè ló bá dìde ní wọ́n á sọ fún yí pé ẹ sọ fún àwọn afá kí wọ́n má bínú gbólóhùn ẹ̀yọ̀ kan náà ni ẹni àyàn afá ẹ má bínú o ó sì sì jábọ́ọ̀lì ó lóun ò sí mistake ẹ̀wọ̀n kan lẹ́nu ẹ̀ lọ́hùn ó ní òun ò sí mistake kí ló dé ó ní ká mú evidence wá
bàbá Mufti tó sọ pé evidence mẹ́lẹ́ social media ẹ bá ti tẹ́ nísìnyí yóò gbé wá ó ní no ó lálákọ̀wé lòun àwọn alákọ̀wé wọn lè kí apologize. kò sọ pé alákọ̀wé lòun o kò sọ bẹ́ẹ̀ ó láwọn tó kàwé wà ń bì ó lòun ò kàwé jẹ́ ti rírọ́ ó yá. kíní tí máa ń wà lára rẹ̀ ó ti gùn nù kò sì ní gba òdodo lásìkò wọn wá dákẹ́ fún ìdákẹ́fún tó dákẹ́ fún yẹn wọ́n wá fi sọ ìwọ pé mínàlì àhámí ìlàlẹ̀ mọ̀hìnmí. àkọ́kọ́ ìbí mùsùlùmí ní Abdul Wasi ló kọ rẹ̀ jẹ́ taba fara yàrá yìí nísìn àti tayẹrẹ bá Islam taba bínú sọmọ ìpìlẹ̀ ta lọlé àti tayẹrẹ bá Islam tọ́lá wọn afá kan sọ pé ó yẹ kó bínú kó mbẹ́wò ni Mufti ò lè bínú kó mbẹ́wò tọ́lá ti bínú kó mbẹ́wò àbí sọ̀rọ̀ burúkú sí lódì padà ó ti tayẹrẹ bá Islam tó yà Abdul Wasi. ẹ lórí Mufti gbọ́n yìí lọ ó gbọ́n Mufti ó gbọ́n oníkìjì pàtàkì mọ́nà pé ní Mufti àbí ẹ má bínú ẹjọ́ ẹ bá ń dà. ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n bí yọmí lẹ́kan ó ní 11 yẹn ò dé mi ò mọ̀ kí wọ́n 11. èyí wò làwọn afá kan wá ń bẹ̀ sí níjà ìròyìn social media tí wọ́n ń wanu sí Mufti lára ẹ lọ sọ́ra yín. àfa wo nìyẹn ṣé kò ṣe bọ̀dá mi. ipò tí Mufti wà gbogbo ẹ̀yin náà ẹ̀ ń ro kan bẹ́ẹ̀ ẹ fẹ́ dé bẹ́ẹ̀ ẹ sì ti àti orí ìbẹ́ ẹ̀ ń wọnú sí ẹ tó wà lórí àga lára. àwọn lè já àwọn àfa àti òtí ìdí ṣe nìyẹn àwọn àfa àti òtí ìdí ṣe ní wá ní ọ̀dọ̀ yín lọ́hùn. ẹ máa gbọ́ bá ṣe ẹ tẹ́ ẹ sọ pé mo ti rí ẹni yìí rí kí ẹ máa sọ ìwọ pé mo rí rí mo ti bà á lọ́wọ́ rí èmi àti sálámà sí àwa rí ní tó ṣe yìí kìí ṣàyà mú tó ṣàyà níbi ọ̀rọ̀ yìí òfin tó gbé tó dé torí mo ní ma sọ̀rọ̀ fún ọ pẹ̀lú kọ̀díyà islamiyya ní ma sọ̀rọ̀ fún ọ pẹ̀lú ẹ̀rí èyí tó gbé tó dé òní pé nílẹ̀ àhámi ìyá ìmọ̀lẹ́mí ẹni tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ yìí mùsùlùmí ni tí ò bá yí padà lónìí ó lè fẹ́ lọ kó bọ́ sáyé ó lóun kó jẹ. tẹ́lẹ̀ tí wọ́n fọ̀rọ̀ òdì ẹ ti sọ̀rọ̀ òdì sí láti wòyí ó lè jáde yẹn bí Adéwálé Àyùbá. ṣebí wà kálẹ̀ lẹ́yìn àfáwọ̀ social media yìí náà wù Adéwálé Àyùbá tó fi lọ́wọ́ ìsìlámù náà ṣàkóso ẹ̀ bá dínkù Ọlọ́run lè padà fi mọ́ lẹ́mìí tí ó nù láti inú ọkàn rẹ̀ bábú ló ṣe yóò sì ṣàtúnṣe ẹ̀ tí Mufti wá ti wá gbàgbọ́ nǹkan rú lónìí Mufti ṣe murahatul gada ẹni tàwí ṣe murahatul yawm ọ̀la ni Mufti rí ẹni tàwí yìí wò ní nìkan pé ó ti dá fóun ṣùgbọ́n ti lówó ṣùgbọ́n akọrin àgbà lóhun ṣùgbọ́n ti wà ní tọ́ọ̀pù kò mọ̀ pé tó bá wà ní tọ́ọ̀pù mọ́ ní ojúbọ rẹ̀. ó Mufti sọ ní kíjì pa mo respect máa yẹn sẹ́. jẹ́ kí n sọ fún ọ sórí àhámù yìí ló ṣe pàtàkì ẹ jẹ́ àgọ́ ó tún mú lọ jẹ́ kí n darí ajá ìṣe máa respect sí kí mo láìpẹ́ má tètè fún mi lẹ́sìn. kọ́mọ̀jẹ̀ ọlọ́run ọba fi ikú ìyá rẹ̀ jábọ̀. kékeré yìí tó ṣẹ̀ṣẹ̀ lẹ́nu social media ló náà wà tẹ́lẹ̀ o alájà àwọn àfáàyín àwọn àfáàyín yìí wájú àjọkẹ́. owó dàgbẹ́ ti kọ́ lọ́wọ́ máa ń gbà ìdí mú owó wọlé àkáàtì lọ́wọ́ kọ̀ọ̀kan gbà. ó dà pé lè sọ. ìdí mi kàwé jáde wá sí ìtọ́ni kéwà ìdí díẹ̀ díẹ̀ ní lọ́jàbọ̀ èyí tó ní bọ́ọ̀lù òjò láti ṣe òun náà lòdì tó gbé egun ìyẹn máa ń ṣe wàhálà gùn ìyẹn máa ń dọ̀. àyùbá kan fún àtúnṣe Christian ok. ìrìn tó fojú ọdún ìtayé fi mọ̀ ọ́ lè bàjẹ́ láti ojú ṣe. yálà nígbà jẹ́ wọn. àdìbáyìí kejì ìyá akẹ́wà ni wọ́n ti lè tí wọ́n ti ń lo ọjọ́ méje ní ìsàgà àdúrà ọjọ́ méje ní ìkókò jáde ká ṣe sọ fún ṣé ayé ní wọ́n bá ní láti ṣe gàgà sọ́dọ̀ ní ilé fún àti bí. Allah ọlọ́lẹ̀ fi wọ́n ti yẹ ẹ̀sìn kórè fún àṣẹ rẹ̀ láti kó fún ọ ọlọ́lẹ̀ fi ti yẹ ẹ̀sìn ìyá ọlọ́lá tí ó gbà lórí ìdìbò gbà. àfa íńtánẹ́ẹ̀tì lélẹ̀ aláàjì ṣèbí yẹ̀yẹ́ ló máa ń ṣe lórí. So why do so many homes in Prince George's County have messy ọ̀rọ̀ closets? so many ìtawà ń fa ọ̀rọ̀ so many home kọ́ lélẹ̀ wàhálà rẹ̀ kúrò ayé sí ìtawà náà ń bá pò ń lu wá sí ẹ má bínú. Suspect you about me, God bless you. Allah, kò sí bí àwọn àfáà lè bára yẹn ìjọ tó bá kú ìṣọ̀rá kò yé mi the man. Ìṣẹ̀ wa ń dùn mí, èmi ẹ̀ sẹ́ni tí wọ́n fi ọ̀rọ̀ tí tírẹ́ndì o, ọ̀rọ̀ mi tírẹ́ndì náà ìfọ́lù tírẹ́ndì. Irọ́ ni o tírẹ́ndì ni amọ̀ ẹ́ gbà tó jáde àfà. Amọ̀ ẹ́. Àfà yìí gbogbo àmọ́ ńgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ TikTok tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Facebook àmì. Wàhálà Yusuf Yọlá ayé ti dé bàbí ṣe sọ fún ẹ. Sọ́ọ́rí káwọn èèyàn wá gẹnu ẹsẹ̀ pọ́blẹ́mù. Àdámọ̀ ṣúgà tí ṣúgà bá ti kù. Oní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú Islam wà láì. Ó bí ẹ̀mú ọlọ́run kó fi ń gbé gẹnu sí yọ̀lá mi. Allah! Okay, I need +202. Okay, brother mi tó fẹ́ sẹ́ni kankan. Okay, ó ní plus tó bá ti fi plus 1 202 855
1748 send ẹ síbẹ̀ tó ó dàbí pé ní gbogbo kíní send ẹ mo fẹ́ rí yẹn náà mo fẹ́ rí o ó kù ṣẹ́jú kan kí lè parí. lórí táwọn àfa àganu a máa wá ṣe nǹkan. bẹ́ẹ̀ bá lè kàn pé ẹ̀mí ni ẹ̀ ọlọ́run náà ṣe nǹkan tẹ̀ mí tó náà mí ni gẹ́gẹ́ bí ọlọ́run ní ìdáyà lọ́jọ́ lọ́wọ́. ẹ pa wá sí ìwà bí wo bọ́dà mi nọ́mbà lọ́dún post yẹn o. ẹ̀yin èèyàn mi ṣe rí i pé ọ̀rọ̀ yìí ti wá kọjá ibi tí gbogbo wa ń lọ sí báyìí kò tún ṣe òun nìkan o ẹnìkan ló máa sẹ́nìkan sí mi jọ ẹni tó fẹ́ sẹ́nì kíní sí mi yẹn ká lè tètè play káwọn èèyàn tó kúrò lórí bíi Alhaji Pele Akanni mo rí yín +202 tó bá ti kọ +1 ẹ wá fi 202 855 1748 ẹ sẹ́ndì ẹ̀ kí n play káwọn èèyàn gbọ́ mò ń retí ẹ o mò ń retí ẹ o tó bá ti wọlé máa rí o mò ń retí ẹ o mò ń retí ẹ o ń dà ẹ jọ ẹ má jẹ́ n parọ́ fún yín social media yìí mi blame àwọn tó ní kọ́ regulate social media Abíóyè nọ́mbà yẹn ni mo fi ń sọ̀rọ̀ rọ́rà mi ọmọọba kábíyèsí nọ́mbà yẹn ni mo fi ń sọ̀rọ̀ nọ́mbà tó pè sí yẹn bọ̀ yìí tí mo pè é sìn tó bá pé o ní kejì yìí lọ́wọ́ ni I could have let you ẹ̀dùn náà àwọn èèyàn máa ti fi mẹ́sẹ̀jì lẹ́gbọ̀n ẹjẹ́ tó wèwú tún lélẹ̀. Ari Almaroof. Kí ló ṣẹlẹ̀? I listen to your program a lot. Yeah, Ari Almaroof. Sorry, ìyá mi ló pè mí náà kan. Ṣé ní kò tẹ̀ sọ náà pa ọmọ ìfẹ́? You are. Àwọn eléyìí ọ̀rọ̀ ilé ìfẹ́ náà fẹ́ sọ màá máa dá lóhùn létà lórí mi ìmọ̀ tó jẹ́ tó pé tó bá bú mi ni ó possible kí ìgùn Ọ̀yọ́ kó tún lọ gùn mí kí má dẹ̀ gbé ta ló ṣé ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ ṣọ́ fẹ́ sọ̀rọ̀ ní àbọ̀ fẹ́ sẹ́nìkan sí mi ókè ó yá o ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ni hello mo wá ń bì ó yá wọ́n ń gbọ́ yín bàbá mi àná ń gbọ́ yín àwọn èèyàn ń gbọ́ yín. ṣé tí rí gbogbo àwọn àfáà tó ń wíṣíkè wọn yẹn gbogbo aburú tó bá wọn kọ wíṣ ara wọn ló máa bá. thank you sallallahu alaihi wasallam. wọn ṣe bẹ́ẹ̀ pé kí ẹwà àfáà kan wà mùkọ́dàmù wọn ní lọrin tọ́ní sọlá tí èmi náà fẹ́ ṣe fídíò máa sẹ́ndẹ̀ sí mo jẹ́ ń sunkún báyìí lórí kíni. ẹ̀jẹ̀ ń ṣépè pé ó máa parẹ́ tìrantìran ó máa ṣe kíní kan lẹ́kọ́dí káyọ̀ fi Rasulullahi ó sì wà ẹwà báyìí sí yẹn báyìí mo ti kúrò ní kéwù 15 years ó ti wọ blue lọ́rùn. báyìí sì tó ń sọ̀rọ̀ mo ti 15 years mo ti kúrò ní àdàbí àtọ́ irú báyìí sì yẹn kó wá máa sọ tí nǹkan bá ṣẹlẹ̀ all of them are going to be arrested threatening now nǹkan tó àkọ́kọ́ Shehu Suleiman. ẹni tó pè yẹn kó ní sùúrù ẹ jẹ́ ká fa yìí sọ̀rọ̀ tán. àkọ́kọ́ bẹ̀ ni pé èèyàn bú ẹwọ́ gbogbo àfáà tó ń ṣépè fún ọ̀gá ẹ̀gbọ́n titi wa dáàdì titi wa Ìjẹ̀bú-Òde lèmi ti wá. àwọn olórí ọlọ́jà fi ṣe gíìtì fún Ìjẹ̀bú-Òde a lè jẹ́ kẹfà èèyàn mú sí Ìlọrin ìyá èèyàn kú ìyá tó bí yàn kú ó jẹ́ gbé ìyá ẹ̀ bọ̀lẹ̀ ó jẹ́ lọ bá mufti láti yẹ sí kí ni ẹ̀ má bàjẹ́ ẹ̀jẹ̀ wá wọláì nǹkan tí ẹ pé mufti understand nígbà òkè ìgbà tó bá sọ̀rọ̀ nǹkan tó ń sọ nǹkan tó ń mí ni ó jẹ́ sọ̀rọ̀ yìí kọ̀ ọ̀rọ̀ yàrá ẹ̀yìn náà ṣó gbé mẹ́kì síbẹ̀ ẹ̀yin àfa ẹ̀wá ganu sí kílẹ̀ tó wọn yóò bẹ̀rù Ọlọ́run. kò ní bàjẹ́ fún yín brọ́dà mi nǹkan tí mo sọ gangan nìyẹn. kílẹ̀ tó wọn yóò bẹ̀rù Ọlọ́run náà ok nǹkan tó tún wá ṣẹlẹ̀ pé mufti ọ̀rọ̀ yẹn ó jẹ́ kó pe Wàsíù sẹ́yìn kó tó di pé wọ́n pè lójú àgbo. torí Wàsíù kò ní gbà èmi náà rí kí o bí ó yé má pèsè nọ́mbà yìí sẹ alájà bá mi rí pín ní nọ́mbà ẹ máa sọ̀rọ̀ yín lọ brọ́dà mi. ṣé ti yẹ ọjọ́ kọ́kọ́ pé ok nínú àwọn àfáà lọ ni ṣé orí pín nípa iná wọn bínú ẹ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí wọn gbà tiẹ̀ Faruku nìkan oníkejìwá nìkan ni Alhaji Wasiu Ayinde tó wá máa ń pèlè fún ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣe nǹkan fún náà ẹ jẹ́ wá wo nǹkan tó ṣe fún yín ẹ̀sùn nǹkan tó ṣe fún yín Ọlọ́run sọ fún ẹ̀dá pé wọ́kúlù kọ́ọ̀lẹ̀ Ọlọ́run tẹ́kùn lọ́yà wọ́kúlù kọ́ọ̀lẹ̀ sẹ̀yídà lùsìn lẹ́kùn àmọ́ẹ̀lẹ̀kùn tí mo lọ́wọ́ àfáà fi kìíní yẹn sí náà. àfà ẹ bá mi túmọ̀ kìíní yẹn ẹ túmọ̀ ẹ àfà mi ẹ túmọ̀ ẹ jọ ẹ túmọ̀. gbogbo ọmọ Ìlọrin kó máa gbọ́ nǹkan tí mo bàbá Alhaji Shehu Kamaldeen Al-Adabi ibì kan wà ní Ìlọrin bàbá lọ ṣe wá síbẹ̀ ni wọ́n sọ bàbá lóko okò lọ fi kú irisì yìí bàbá Alhaji àgbà wọn ṣépè fún wọn lágbolé yẹn agbolé yẹn sì Kùránì náà ké bẹ́ẹ̀ tí wọ́n sì bá lóun òṣè Islam kan sójú òtí wọn. ṣótán tó bá ní wò ṣe ọjọ́ òkè ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ fàlàjà àgbà ni òkè tá a bá sọ pé ẹ̀yin Ìlọrin tẹ̀ ń lọ ọ̀tẹ́ sì pọ̀jù wọ́n pẹ̀ nìkan ní Tajul Adabi àwọn ẹlẹ́kìn wọn sọ Tajul Adabi yẹn òun ló kọ́ gbogbo wọn òun ló kú sá ààfin Aláké tó sì sí ààfin Aláké. mo gbọ́ sórí yẹn. bẹ́ẹ̀ni àwọn aráàlú oníṣẹ́ ọ̀tẹ̀ wọn ní kò ṣe sùn síbẹ̀ kò ṣe sùn sí lọrin ọ̀tẹ̀ náà lọ ṣe sí wọn. tí bàbá yẹn Abẹ́òkúta ló gbogbo wọn àbá tó ń sọ̀rọ̀ ìtọ́sọ Ìjẹ̀bú yìí ó gbà wọn bàbá sọ̀lá títọ́ Ìjẹ̀bú gbà wọn náà sí kìí ṣe Abẹ́òkúta gbogbo wọn ti bẹ̀rẹ̀ ṣé káàdà Abẹ́òkúta ló kọ́kọ́ ti bẹ̀rẹ̀ mọ́níkàsì Tajul Adabi tí wọ́n bá tó ń bẹ̀rẹ̀ àdàbí Abẹ́òkúta lọ́dọ̀ wa ni ẹ̀ tẹ́ wọ́n wọlé oore tí àwọn Ìjẹ̀bú ṣe fún ẹ̀yin lọ́rin èwo wá dé pé èèyàn yìí inú ẹ̀ nǹkan yẹn ó
pé lórí kó ga àfà ẹ mọ̀ kó tó bẹ̀ mí nú lórí pé ó sọ pé wọ́n ganu lè pé tó yìí. lè pé tó yìí ẹ̀kọ́ tó máa gbogbo àfà ayé wọn jáde gẹ́gẹ́ bí ẹ̀fọ́ ayé Al-Qur'an tó sọ pé ọ̀ngbọ́n tí wọ́n àti òṣè yẹn láàrin òun pẹ̀lú Ọlọ́run ni a lè búra wa náà à ń bú Ọlọ́run náà kí ni kọ́lọ́run ṣe. sọ́wọ́ àgàgà báyìí sí yẹn olódò sí ni olódò ayé ni social media ló gbé tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ọkẹ́ bó ti bẹ̀rẹ̀ sí wá ẹ̀wá ìkan ẹgbẹ́ ilé sọ̀lá. yóò yẹ máa pè é padà jẹ́ káwọn ṣe tán táwọn bá ti kó lórí aago máa pè é padà ó yá mò ń gbọ́ yín mò ń gbọ́ yín mò ń gbọ́ yín. ẹni tó ń sọ̀rọ̀ kọ́ ni mo ní ó pa aago yìí irọ́ à ń gbọ́ ọ̀rọ̀ yìí. àmì ẹ̀yìn kọ́ ni mo ń bá wí àbúrò mi mò ń bá wí ó yẹ sọ̀rọ̀. à ń gbọ́ mò ń gbọ́ sẹ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. wàásù àìdí bó ṣe wà yẹn ó kẹ́ wọ ọ̀rọ̀ kan tí wọ́n gbé jáde níbi ilé ọ̀dọ̀ Òṣùpá ní ẹ̀yìn àfa àlówó tẹ̀lé fún yín ẹ ṣe wáàsí fún wa ẹ bẹ̀rẹ̀ sí rẹ́pẹ̀ fún yín Buhari ọmọ Musa ẹ kọ́kọ́ sí yẹn lọ ọ̀rọ̀ tó sì sọ bẹ́ẹ̀ gbọ́kè tí ṣé Sùlàímọ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni pé ẹ̀yàn forí wọ́n ní àlìkẹ́rù yẹ̀bù kọ́ sàmẹ́ ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ fáìlì èyí forí sọ̀rọ̀ fún yàn nínú kì í ṣe gbà tí yẹn wá kú àforí sọ̀rọ̀ fún yẹn ó jẹ́ kó pe Wàsíù sẹ́yìn nígbà báyìí kó tó di bọ́wọ́ lórí ojú agbo òun jẹ́ wá wá surprise pé nǹkan tóun sọ yìí nǹkan tóun mìíràn lélẹ́yìí òun jẹ́ àṣẹ Sùlàímọ̀ ẹ wò pé mo fi ìyá mi lẹ̀ ìyá mi tí ì bá nífẹ̀ẹ́ yín. thank you àfà yìí thank you mo ti spray yín thank you mo ti sọ̀rọ̀ yẹn. kí ló Islam adéèni yusri láyé sódà àlùkò adéèni Islam adéèni yusri mo tàlẹ́ gbogbo àfa ayé àti ibi táwọn ti ṣe pẹ̀lú nǹkan mú jáde ibi táwọn ti ṣe pẹ̀lú ibi tí ṣé o kàwé di àfa àgbà ní gbogbo Ìlọrin tí wọ́n sọ̀kò àdúgbò kan ti sọ̀kò sí alájàgbà ṣe pẹ̀ fún wọn náà wọ́n sì ṣe ó sì lè wo pé kó wá wò pé nǹkan yìí kó wá padà tún ṣe dáadáa náà ẹ̀ tó ṣàbù tó sọ̀rọ̀ tó dùn yàn lẹ́ni ó lè sọ̀rọ̀ tó máa ṣe kinní fún yàn kò sẹ́ni tó pàfẹ́tì kò tí ì ṣe màásù ẹrú Ọlọ́run náà ni gbogbo àwọn àfáà tó àdàbí tó gbogbo àwọn àfáà yẹn náà bá ṣàbòsí àfáà ìgbẹ́ wọn ìjọba sọ̀rọ̀ àfáà ìgbẹ́ wọn kan ní lẹ́yìn lọ́rọ̀ tí ò da lè pè é máa wọn tó bá ẹgbẹ́ wọn bá ṣe bẹ́ẹ̀ gbogbo ìpè gbogbo àwọn àfáà yẹn tó ọmọ tó wọ́n jẹ́ àfáà wọn máa lérí ẹ fúnjọ́ méje wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́lọ́run. wọ́n náà fúnjọ́ méje ìkọ́lù fúnjọ́ mẹ́ta. wàlọ́ọ̀ ìlàdí alimọ̀rúf nǹkan tí mo sọ yìí èmi mo kéwu mo lo 15 years ńlọrin mo ti wò láìpẹ́ pé mo fẹ́ change the system pé mo fẹ́ lọ sẹ̀lẹ̀ wàlọ́ọ̀ ìlàdí torí Islam yóò kàn dojú tì yàn ní kí ló lè tó bẹ́ẹ̀ náà bí pé ká má ràn ra wa lọ́wọ́ ká má jẹra wa lẹ́yìn ẹsẹ̀ bọ́ọ̀ fẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn ẹ orúkọ yẹn náà so Alhaji Wasiu Ayinde kò sí àforíjì láàrin òun pẹ̀lú ọ̀hún tó tún sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ dá sọ̀rọ̀ wọ́n tún dẹ́sẹ̀ wọ́n fẹ́ dá sọ̀rọ̀ Ọlọ́run sọ pé taqullaha wa qulu qawlan sadida ẹ̀yin èèyàn taqullaha ẹ bẹ̀rù Ọlọ́run wa qulu qawlan sadida ẹ sọ̀rọ̀ tó máa ṣe déédéé ọ̀rọ̀ ilé ìdáwà lálẹ́ tí nǹkan bá ṣe Wasiu Ayinde sí àwọn ọmọ ìjàmbá onígbà ẹni lọ ní tá bá ti rí níjà bàbá bẹ̀rẹ̀ sí náà wọn nǹkan kò gbọdọ̀ ṣe kọ́kọ́ gbọdọ̀ ṣọmọ. ó ti tán ẹ ti gbẹnu mi sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn o. ọ̀rọ̀ tẹ máa sọ ẹ bá sọ̀rọ̀ tó máa dé òkúnlẹ̀ kí ló dé Ìlọrin náà kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń jà ìjẹ̀búlókun ó ní ọlọ́wọ́ ní sílẹ̀ kó àmọ́ ẹ̀kún tẹ́ bá ti wá sọ̀rọ̀ tó dáa. ọmọ ìjẹ̀bú ni kéwú náà lẹ́nu ẹ̀yẹn o. ọlọ́wọ́ yóò tó lọ́ọ̀hà ẹni tó bá tẹ̀lé ọlọ́wọ́. àjọkẹ́sẹ̀ dẹ̀ sí ọ̀dà nọ́mbà mi lè yẹ̀ wò báyìí. àfa Ìlọrin wàmọ́ tí àfa alágbájá àwọn ọmọ yóò tó lọ́ọ̀hà ẹni tó bá tẹ̀rọ lọ́hùn wọ́n rọ̀ sùn làwọ̀ àtànọ́bí ọ̀rọ̀ fọ́kọ́ni fáwọ̀dà náà ọlọ́wọ́ dárúkọ àfa bẹ́ẹ̀ àwọn àfa náà dà àwọn kọ́ ìmọ̀ bìrì kìsì dà iṣẹ́ wo lẹ́ ń ṣe tẹ́ ń lo mọ́tò bọ̀jì ìwọ àdìwádìí ẹ̀sọ́ iṣẹ́ tó ń ṣe tó ń lo mọ́tò káàkiri tó ń lo mọ́tò ńlá láìfọ́ṣẹ́ tó ń ṣe tí ìbá ṣe pé àwọn olóṣèlú lọ́ntẹ̀lẹ̀ kan fún wọn nìkan. ká ló ń ganu ọlọ́pẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe rí ni ṣé ó sọ pé èèyàn àfa ẹ wá ṣe báà lọ́dọ̀ wa ni ẹ wá bẹ̀ kí ló wá fẹ́ èpè. kò tiẹ̀ gbé máìkì sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ nínú ilé ẹ̀ kò sẹ́ni tí ó ń sọ̀rọ̀ lọ́rọ̀. kò sẹ́ni tó àwọn àfa yẹn kò sẹ́ni wọ́n pàṣẹ wà yẹn wọ́n máa ìkan ẹ̀ tẹ́bárí píṣọ̀ máa wá fídíò yẹn máa sẹ́ndẹ̀ sí inú ìjẹ́ àbàjẹ́ ìyẹn báyìí sí yẹn ò sọ̀rọ̀ báyìí sí. èmi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ni jẹ́ mọ̀ pé tààrẹ náà máa ń náwó gan òun mo ṣe pù tiẹ̀ bẹ́ẹ̀ aláàbò mi ṣe àárẹ àrùbárù fún yẹn o bàbá yẹn kíní kan. Alhaji Wasiu Ayinde tó ó ní àṣàlá fún filẹ̀ máìfọ̀ ó dìdí filẹ̀ yẹn lẹ̀. ibi tí mo fẹ́ sọ nìyẹn o Alhaji tí gbogbo wọn ń bù yìí ó gbé ilé fún àwọn àáfàá. ẹ bá mi sọ̀rọ̀ kíní yẹn kọ́ káwọn yẹn gbọ́. brother mi ẹ repeat àárín yẹn káwọn yẹn gbọ́ ilé máìfọ̀ yẹn repeat ẹ. ilé máìfọ̀ yẹn ibi tó kọ́ ilé tó kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ti di ìgbélẹ̀ fún máìfọ̀ ní pé àwọn fi ṣe tọ́lọ́hún àwọn oníyàrá ń bẹ̀ mọ́ ẹni tó bá tó tà ní jìmí pé nǹkan tí mo sọ pé kìí ṣe máìfọ̀ Alhaji Wasiu Ayinde ó ilé wọn lẹ́kọ̀ọ́ yóò dídí ìgbélẹ̀ pé máa fi ṣe tọ́lọ́hún ni àkílódé mùsùlùmí nìyà hakọ̀ ni làwọn hakọ̀ wàlẹ́dà àlẹ́yìn hakọ̀ wọ́n máa àlùmọ̀ kẹ́ẹ̀lẹ̀ fàásà ni ó jẹ̀mí ó ní wọ̀nà mùsùlùmí ni ẹ wá sí pé ó máa kó ẹwọ́ sọ̀rọ̀ bí Ọlọ́run fọláṣẹ́kù àǹfùsẹ̀kùn báwo lè ṣe máa ṣe kíní kan ó máa kú ńjọ́ méje ó máa ṣe kíní kan bóyá máa ṣe gbọ́dọ̀ kan ńjọ́ méje àkílódé tẹ̀ ń sọ̀rọ̀ bí wọ́n sọ̀rọ̀ bí Ọlọ́run. wọn lọ lẹ̀dí mọ́ Fúlàní nínú igbó. security wa ò táìtì o wọ́n fẹ́ràn jẹ́ kó wá o àwọn àfáà yóò fún wa ní lọ́nkà ní tá máa dà sóko o
tí ìjọba ṣe alájú wàásù àìdí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lóṣù àti àwọn tó ń ṣètò àbáwọn píìkì fídíò yẹn ni. ẹ ṣe brọ́dà mi ẹ ṣe brọ́dà mi ẹ jẹ́ ká gbé àgọ́ ẹlòmíì thank you very much ok ó tẹ̀ ti dà báyìí ó ti dójú ẹ̀ ok nàìjíríà kọ́ ni o ẹnìkan mú kọ́kọ́ ní nàìjíríà kọ́ ok àbúrò mi jẹ́ kí kọ́kọ́ àbúrò mi padà náà ó yá ọmọ bá rí o ọmọ ikú bàbá yèyé o ó yá bí ó yè kó yá gbágo ó fẹ́ bí ó yè gbogbo ayé ló gbọ́ ẹ o ó yá. bẹ́ẹ̀ni nígbà tí àáfàá tó wà ní tó ń sọ fún wa sẹ́yìn pé ìmáàmù kì í dọ̀bálẹ̀ fún. ẹ wo ohun bóyá jòun bàbá mi kábíyèsí o kábíyèsí. ó tún wà ń sọ fún àyè pẹ̀tọ̀ bí àwọn ṣe wà yìí o tí wàá làwọn ṣẹlẹ̀ agbára ọba ò ní ká àáfàá mélòó ló kọ́ṣán ìmáàmù jọ́nà náà pẹ̀tọ̀. ẹ̀yin yẹn gbọ́ voice yẹn. bọba àlàyé nígbà tí wàásù wa ṣe tiẹ̀ dé nìsín ọbẹ̀rẹ̀ sí ní gbé wàásù ṣe pé ìpè tábà lè fi ara wọn gbé ni kí wọ́n máa ṣẹ́. nígbà tí bámu bẹ̀rẹ̀ lóṣù kúmọ̀ ṣòkòtò ní gbogbo ẹ̀ wálẹ̀ àáfàá mélòó ló kọ́ṣán ìmáàmù kúmọ̀ ṣòkòtò má ṣe orúfẹ́ báyìí mọ́. tó o tí ìgbà bá ṣe rí ni ká ṣe jọ máa sọ. ok bíóyè dúró ó sọ̀rọ̀ kan sìn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yẹn màá pè lẹ́ẹ̀ tó mo fẹ́ so ilé tó mo gbé táwọn bá ṣọ́ra ó máa padà ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ bèrè pé kí nìdí ní sùúrù Ọ̀yọ́ ni wọ́n wà ibi lèmi wà but information tèmi gbọ́ tí ó bá wrong sọ fún mi nísìnyí mo ti ń gbọ́ pé wọ́n ń gba fọ́ọ̀mù ìmáàmù adẹ̀ níbi tó ti jẹ́ ìmáàmù lọ́yọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ tó tún fi di pé wọ́n gba fọ́ọ̀mù ìmáàmù ọ̀rọ̀ ẹ̀kọ́ la bá wà o yìí tí mo fi ní kò sígbà tí ò ní dìjà. Ìyálọ́jà ẹ pè sórí nọ́mbà tí mo fi sókè o bí òye bá fún Ìyálọ́jà ní nọ́mbà yẹn náà pè mo rí aago wọn sìn. bí òye. ó dà kò ṣàyè sọ bí sóyè ó mọ̀ pé mi ní mẹ́fò bọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ níbo náà ti ń jẹ ìmáàmù lọ́yọ̀ọ́ mo fẹ́ kó sọ lójú Ajagbe kí gbogbo yẹn gbọ́ ẹ̀. ó ti tán má sọ̀rọ̀ jù ilé ìmáàmù ni wọ́n ti ń jẹ ìmáàmù lọ́yọ̀ọ́ tó bá fi lè gbé wá àwa máa bá wọn pariwo bóyá àwọn máa tún yọ náà kàdí sí báyìí torí mo ti ń gbọ́ pé ẹni tí òun sọmọ lé ìmáàmù náà fẹ́ mú kó wá jẹ ìmáàmù lọ́yọ̀ọ́. kò sí ẹjẹ́ rí náà ṣe rí Ọ̀yọ́ mùsùlùmí ló pọ̀ lọ́yọ̀ọ́. Aláàfin dẹ̀ ló fi ìmáàmù jọba. bó ṣe jẹ́ nìyẹn. ó ti tán. kò sí ìkankan tó wà ń bẹ ẹni ìgbọ́jà ti mú ètò ọ̀rọ̀ lùrọ̀rùn tó kọ́ lọ́wọ́ ṣe fún wa. ẹ ṣe bá mi ó ṣe bí oyè jẹ́ ń gbé aago ilé náà. ẹ ló kọ́lá o. ẹ ló. mo ti gbé ok. ẹ ló kọ́lá. ta ló sọ̀rọ̀ o. ẹ kalẹ̀ torí píṣọ̀ òòṣà ni mo rí yìí Ọlọ́run ní tó bàjẹ́ mo ti rí èmi náà tiẹ̀ ti rí mo ti rí Ìgbòho kò ní bàjẹ́ brọ́dà mi ó yá mò ń pẹ́. àbúrò yín ni àbúrò ọjà Ọ̀yọ́. ọjà mo rí ẹ ọlọ́jà kábíyèsí ọlọ́jà àfọ̀jà ẹ fà àwọn tó ń ṣe pé ilẹ̀ ó yá mò ń pẹ́ sọ̀rọ̀ brọ́dà mi ó wà lójú Ajagbe. sẹ́rí ẹgbẹ́ mi rárá sẹ́rí ọgbà àwọn tó ń sọ̀rọ̀ yẹn àwọn àfáà yẹn èmi kọ́ fẹ́ béèrè kankan náà pé ṣé gọ́ọ̀mẹ̀ntì méjìlá ní Nàìjíríà ni ṣé àwọn àfáà náà ti di pátì kan ní tó ń rúlu Nàìjíríà torí mi ò rà sáàdì mọ́. ó tán ọpọlọdé ó yá. tábà wo kíní dáadáa sí àwọn àfáà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di gọ́ọ̀mẹ̀ntì sílùú Nàìjíríà táwa yìí. kò ṣe pé wọ́n fẹ́. wọ́n ti sọ̀rọ̀ àwọn di gọ́ọ̀mẹ̀ntì lórí pé àṣẹmọ́lù ni wọ́n. nísìnyí àwọn àfáà yìí sáwọn nìkan ni bí ẹ kó fún ọ lẹ́yìn pé wọ́n gbé sẹ̀rẹ̀ á lọ wá sílẹ̀ Yorùbá àwọn àfáà yìí tó ń dà sálẹ̀ sójú òfin tí wọ́n ni sójú òfin tí wọ́n. alákọ̀ọ́kọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ó máa lè wọ̀n ní ìfẹ́ tó ń bá bọ̀ yìí o. àníkò aláàjì mi lè gbé kí mi lè tẹ ibi tó ń sẹ́ǹdẹ̀ sí ibi tí máa ti lè tẹ mò ń gbọ́ mi ìmọ̀ idiot kan tó ní blọọkì ó yá. ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ló máa lọ sẹ̀wọ̀n nígbà tó ń ṣe yìí. amọ̀dẹ̀ láti ike wa bàbá yóò sọ̀rọ̀ kò bá wọn sẹ́ni tì. ok èèyàn kan ló di ok. ẹni mi máa ọkọ̀ máa lọ gbára ọkọ̀ máa lọ deliver message fún lẹ́ni cause case bẹ̀rẹ̀ nìyẹn. wọ́n máa lọ sáfẹ̀ lómi lẹ́tà níbi tán bá bọ̀ yìí. because èmi ò understand bàbá yóò jáde kó sọ pé báyà gbangba ló ti wá sọ̀rọ̀. kò bọ́ta ó gbé microphone dání kó sọ pé tó ẹ̀yin àfáà yìí o kìnnì kan báyìí ẹ̀dánúlẹ̀ kankan. ànígé fídíò tá a rí short video ni bàbá yẹn sọ̀rọ̀ ju ọ̀rọ̀ tó pọ̀ ju yẹn lọ. ọ̀rọ̀ kékeré nìkan ló sọ ọ́ mẹ́yẹn náà. ẹ wá gé ọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ń sọ nínú yàrá ẹ̀. àìmọye ìran àwọn àfáà tó ti wà yẹn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀dà ni tó pè tẹ́lẹ̀ tán láwọn ọmọ ìjẹ́bú ìdàlà wọn. àìmọye ebú táwọn àfáà gan búra wọn ní kọ́nà. ebi torí pé wọn ò pósẹ̀ wọn ò gbé síta ni. tọ́wọ́ mú àbẹ́ bàbá sábà bẹ̀rẹ̀
bẹ̀rẹ̀ sí ṣépè nǹkan tó lè ṣe kéwà náà nǹkan tó lè ṣe bàbá yẹn ẹja gbàgbé òsì gbogbo sẹ́nẹ̀ táwọn afáyín ṣe wọ́n ń tójú síra wọn ni bìkọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa fóònù tó máa fi ìsìlámù lẹ̀ èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí ọmọ mùsùlùmí ni mí ọmọ ìyá láàfin òjò pàṣẹ ọmọ àtìbá ni mí. kó bẹ́ẹ̀ ọmọ olúkú ewu. mùsùlùmí ni mí tó ti yé mi bàbá mi mùsùlùmí ni mí mùsùlùmí bàbá tèmi yìí mọ́mù ni ó kírun fún yàn ó ń dídì irun kó tó kú bẹ̀tà wá ń kú torí gbogbo nǹkan táwọn àárín àwa ti fi mùsùlùmí náà wò sí ẹ̀sìn yẹn mọ́. Òsénì Òsénì kí tó blọọkì ẹ ò ní ṣe oríire bó ṣe wá sórí bí ìwà máa sọ̀rọ̀ pé rọ́bìṣì là ń sọ ayé ò ní da mo ti blọọkì ẹ so. mùsùlùmí lè ní bàbá tó bí mi ìyá mi ọmọ ìyá aláàfin mi bàbá mi ọmọ ìyá aláàfin mi ṣùgbọ́n ilé mùsùlùmí náà bí mi sí adẹ tó ń jẹ́ Ògúndélé bàbá mi bó ṣe ń jẹ́ Ògúndélé tó kò sọ yípo wọn kí wọn nídìí irun Ògúndélé ni wá. ó yá di ní sùúrù wọ́n èmi ń kọ́ ṣèbí ní ìrẹ́lẹ̀ bàbá mi Ògúngbadé lórúkọ bàbá mi wọ́n ti ń ṣe sórí tí àwọn jẹ́ kí n sọ̀rọ̀ lélẹ̀ sórí táwọn mùsùlùmí ṣe ń sìn ọ̀nà táwọn èèyàn máa fi kúrò lórí ẹ̀sìn àwọn gangan náà fẹ́ ba ẹ̀sìn jẹ́ ànábì ò ṣẹ̀sìn báyìí sallallahu alaihi wasallam gbogbo kíní a lot of people place ó ń ṣẹlẹ̀ lamẹ́ríkà yìí gangan ó ń ṣẹlẹ̀ nílùú tá a wà yìí tí wọn ò kàn tó tàwọn ará Nàìjíríà ni torí àwọn Amẹ́ríkà ń ṣiṣẹ́ ó ti yé. kò tún wá sí àwọn kéékèèké ẹ̀ ló wá jáde àwọn àgbàlagbà ẹ̀ ló wá jáde sí àwọn àgbàlagbà bẹ́ẹ̀ pé ibi tó bá yẹ ká ti gbọ́ ọgbọ́n tó bá yẹ ká ti gbọ́ ọgbọ́n àwọn bá àgọ̀ níbẹ̀. kábíyèsí. àwọn àgbàlagbà fún àtà fi ta tó àwọn èèyàn ẹ̀kọ́ mọ̀ wà wọ́pọ̀ sí wọn ni àwọn lọ́wọ́ bọ́ta lọ́wọ́ ń ṣe pé wá dúró sí bàbá yẹn pé kí wà sẹ́. kò sí tó máa ṣe yóò ṣe brother mi jẹ́ ká gbé àgọ́ ẹlòmínà thank you very much. God bless you bàbá mi. all right. okay so mo ti rí aago Sunday ṣaago Sunday lélẹ̀ ẹ̀dọ́ kẹ́ni yìí hold on kó jẹ́ pé Sunday náà okay hello. hello àbá ọ̀rẹ́ àmọ́rò. kò ní bàjẹ́ o. ẹ̀ka ẹ̀kọ́ lájú ọ̀dọ́ látàjà lájìdélé. ó dàbẹ́ ó yá ibà gbẹ́nu sí máìkì. mọ́ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àbá ẹ̀ nígbà tó ṣẹlẹ̀ àbá tó kọ́ ṣépè yẹn. hello. mo ń gbọ́ gbogbo èèyàn ló ń gbọ́ yín. ṣẹ́rí abátòkọ́ ṣépè yẹn tó ní kò ní ìjọ méje yẹn mo ti kọ́ yẹn lánàá tẹ́lẹ̀ ṣé wáyé tó wá ṣépè lálẹ́ pé ó máa ọ̀ká náà kókó tọmọtọmọ yẹn tí mo gbọ́ báyìí arákùnrin tì mo ti pẹ̀gbọ́n àbúrò wà jù lálẹ́ kò gbé aago sídìkò. wọ́n ní ìjẹ́ gbogbo èèyàn ló ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ lọ brọ́dà mi. mo ti pé ẹ sídìkò lẹ́yìn lálẹ́ kò gbé aago tó wà ló làmà tó pè wọ́n mo lè ti pé nọ́ọ̀kì kan wọ́n pe kílẹ̀ fi jẹ́ sáìtì ramon àbá pé wàjú lọ́la kó bẹ̀rẹ̀ sí píkì wọn ní kọ̀ọ̀kan díẹ̀ rẹ̀ tó máa gbé wọn tó bá ti gbọ́ ọgbọ́n lọ́sọ̀dá tẹ́kì. ṣe ti gbọ́ ìtọ́ máa gbà náà nìyẹn Sọ́líù ẹni sùúrù brọ́dà mi Sọ́líù kó tó di pé mo blọ́ọ̀kì ẹ mo fẹ́ sọ nǹkan kan ó pe èdè kan gbogbo ẹ̀yin yẹn bá mi wo nǹkan tí ọ̀gbẹ́ni yìí sọ o mi ò ní bú ẹ Sọ́líù Ayọ̀ ó ní Almaroof kí ló fẹ́ gbà níbi ìbàjẹ́ àwọn àfà sórí pé ó rí ẹ ò pé tó jẹ́ pé tó bá yẹ pé ẹni sùúrù sọ́ọ́dì tó bá yẹ kó rí ẹ pé ni o ní kí ni mo fẹ́ gbà níbi ìbàjẹ́ àwọn àfà ṣé tó bá jẹ́ bàbá ẹ abẹ́gun ẹ ni Wàsíù wọn a máa gbé ṣépè nítorí pé wọ́n ganu ló fa ìpè ṣé wọ́n lè ṣépè fún wọ́n yí pé o máa kú tìnàtìnà kínú ẹ̀dùn o ní ṣe oríire máa blọ́ọ̀kì ẹ mo gbé brọ́dà mi Ọlọ́run níjó bàjẹ́ àwọn olórí burúkú dédé report. ọ̀nì jẹ́ ẹ jẹ́ ń gbé aago brọ́dà mi thank you jàre thank you brọ́dà mi jẹ́ kí n bá brọ́dà mi sọ̀rọ̀ ó ṣá Sunday má bínú jàre ó yá mò ń gbé má bínú kọ́ọ̀lù pọ̀ ni kálẹ̀ jàre. àdúgbò àbá mi ò jẹ́ pé wàhálà ta ṣe ń gba ìkọjá sáfọ́ ẹ̀rọ tó ń rìn bá ti ń là àdúgbò lọ́wọ́ ẹlẹ́dùn àdúgbò lọ́wọ́ Ọlọ́run àbá mi ṣẹ́rí mo dúpẹ́ pé èmi àti ìyànṣẹ́jọ́ wà ẹ̀kọ́ paris lèmi gbé nígbà tá a ṣe òbá ní ṣe pé èkún bọ́ọ̀bà bẹ̀rẹ̀ láìkí fún ẹ̀kan yẹn ẹ̀ bọ́ọ̀bà rí ẹ̀kọ́ máa ń sọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ tó máa jẹ́ kó ní wọn kọ́mọ̀ gbà ọmọ ìyá ọmọ àgbà ni ẹ̀gbọ́n mi ṣe kan tí wèrè kan sẹ́yìn tó bọ́ta láwọn bẹ́ẹ̀lú sí i tó ní wọn ìgbà wọn. Adébáyọ̀ dúró Sálíù Ayọ̀ really one orí ẹ ti dàrú wọ́n ọmọ Fúlàní tí ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ ṣé wọ́n lè ṣépè fún ẹ̀gbọ́n ẹ̀ tó bá mi ìmọ́jọ́ orí ẹ o bọ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé kó tó sọ̀rọ̀ brọ́dà mi Sálíù sórí ṣé wọ́n lè ṣépè tó dá kíní káwọn èèyàn bí almost 900 níbí kọ́ máa bù ẹ́ lépè torí eléyìí òkèlè wà nù kọ́ máa fi èpè sí abẹ́ kọ́mẹ̀ntì ẹ pé nǹkan tí bàáfà yẹn sọ kó rí fún ọmọ àti ẹbí ẹ bọ́yẹ sọ yẹn tó bá ti gbà bẹ́ẹ̀ ní ìṣẹ̀wá ní blọọ̀kẹ́ tó bá ti gbà bẹ́ẹ̀ má wulẹ̀ sọ̀rọ̀ mọ́ mo gbọ́ brọ́dà mi Débáyọ̀. bàbá mi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ pé nígbà tá a ṣe òbá lè ṣọ̀ǹgà ẹ máa ń pariwo kọ́ máa bu ọba
ó ní kúre Soliu ó máa ṣòfò ẹ̀mí ni ẹ̀yin olórí burúkú dédé yìí Fúlàní ń pa oko wa wọ́n bà gbogbo àwọn ìlú jẹ́ èèyàn sọ pé nítorí pé wọ́n ganu lẹ́wọ́n ń ṣépè. ẹ bá ń fún báǹkì kí lé lórí because ó nìdí ẹ̀ Saliu Adébáyọ̀ ó tán Soliu Ayọ̀ really one ẹ ti tọ́ wèrè. àmì ṣàṣẹ ló bá tán. àṣẹ ó tán ó tiẹ̀ dá ẹ máa gba èpè olóròǹbó ẹ mọ̀ bá láwọn èèyàn lọ́wọ́ tó láwa náà ti wà lọ́nláìn ṣe ti rí ó kọ̀ eléyìí ó kọ̀ fàtẹ́gùn sí ẹni máa sọ̀rọ̀ lọ́mú gbẹ. ó kẹ́ ẹlòmíì ti tún fẹ́ gbé pé o ìkọ́ ti tún fẹ́ gbé pé o Ọláìwọlá Ibrahim ó dà pé náà fẹ́ gbé pé ó ní gbé gbogbo ẹnu rẹ sàn Ọláìwọlá ṣé kọ́ bá ń fún wọn náà lépè ní àbórí ẹ̀tẹ̀ wá orí yín burú ẹ̀yin olórí ibú ẹ̀yin ọmọ àlè Fúlàní ẹ bá wá bí ẹ máa kú dẹ. torí ọba ọba lọ́wọ́ ohun tó bá dẹ̀ fọba bọ̀ tó má dé Ìlọrin wọn lọ máa kúnlẹ̀ fún wèrè lóṣùkà lórí tó pè ní ẹ́míà. kó táyì dé ṣe ẹ̀gbọ́n mi ṣe ẹ̀gbọ́n mi ta. mo kún gbọ́ gbogbo èèyàn ló ń gbọ́. kó táyì dé ṣe yẹn bàbá ọmọ àlè Yorùbá ló máa bọ́ ẹ̀jẹ̀ ẹni bá bú Yorùbá nu yín kò tún jíwò láyé mọ́ láti ẹ̀fọ́ aláṣọ ọ̀rùn mi là jẹ́pẹ́ àyíndé òní wáyé bú ọba ni tí nǹkan bọ́ta ní sẹ́yìn ó náà rí bàbá ọba pọ̀ ọ̀dọ́ bá fọba ilẹ̀ Yorùbá ìsẹ́yìn tó pé ìfọ́nà fi tẹ̀dó gbogbo ilẹ̀ Yorùbá ìfọ́nà fi tẹ̀dó. orò ọmọ ẹbẹ dí. ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀gbọ́n mi ẹ̀wọ̀n sì yẹ ṣe àyíndé wáyé ṣe kékeré fún pé ẹ lọ gbẹ́nu sí. wọ́n bá bẹ̀rẹ̀ ìpè. ìwé tó sọ̀rọ̀ ní sẹ́yìn yẹn wípé àwọn bàbá ọba lọ wọn kọ́ ọ̀gbọ̀dọ̀ dọ̀bálẹ̀ fọba ipò ọba ẹ̀ tí nìkan tẹ bá sọ̀rọ̀ jù àwọn máa dàlúrú ni ogun máa pa ẹ̀ ni. ogun yẹn ti jẹ́ ọmọ Fúlàní ní àṣírí ti tú ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ̀ ń ṣe ẹ̀sìn ládùúgbò tẹ̀ ń ṣe àṣà ládùúgbò a gbọ́ sórí wọ́n ní iná jíjó ní dààmú sẹ́yìn. àdàbí tó wà fáìfù àṣọṣọ ọba làwọn tàwa wọ́n sọ̀sọ́ wọn bá wa wọ́n sọ̀sọ́ wọn àgbàgbà tàwa wọ́n sọ̀sọ́ wọn àfẹ́sítọ̀ sí wa ọkọ̀ ojú òun kékeré fún ọgbọ́n gbẹ̀rù ṣe máa ń bínú ogun ló máa fa ọgbọ́n yín láti ṣe fọláṣọ ọ̀rọ̀ ìlà ẹ̀ tún jẹ́ ìròyìn ilẹ̀ ẹ̀mọ́ ẹ bá jẹ ẹ̀bà tẹ́ ń jẹ ẹ̀fọ́ tẹ́ ń jẹ gàrí tẹ́ ń jẹ ewédú. Ọláìwọlá Ibrahim ó dẹ̀ fẹ́ gba ìpè olóròǹbó. àti ọ̀sán yìí àti fásitì olórúkọ tẹ́tún lọ́yìn àfọ yẹn ẹ̀ ní kéèyàn mọ́ àti ti tú ẹgbẹ́ gbèsè àríyá wa ẹ̀ bá yà Haúsá jẹ́ ẹ̀ kí wọn lọ́wọ́ ẹ̀ kí wọn lápá ọmọ 13 years ẹ̀gbọ́n mi. wọ́n ò rí lò lọ́dọ̀ wa. nítorí Nokia phone ó lè kí ọwọ́ ẹ̀. Nokia phone. ó jẹ́ ọmọ ẹ̀ ní 18 months ago ọmọ ẹ̀ tí Nokia phone Nokia 3310 ní nọ́ọ̀sì náà ni ó lè kí ọwọ́ ẹ̀ ṣàrí àwọn ní ànábì lórí kan máa kí ọwọ́ òfin ànábì òfin aláàní àwọn máa pa ọgbọ́n yìí ni. ṣé àfa mọ̀ bóyá Nokia phone ṣé ànábì kan mọ̀ bóyá Nokia phone wà ni. òun ni ẹgbọ́n mi na ẹni ẹgbẹ́ ṣàrí àwọn ẹ̀fọ́ máa kí ọ lọ́wọ́ tẹ́ bá dán ó lè Yorùbá èpè máa pátápátá pérépéré ni ẹ máa kúkú ọ̀wọ́ ni láṣẹ fa. Soliu ìgbà tí mo jẹ́ ní sùúrù brọ́dà mi Soliu ìgbà tí mo jẹ́ àgbàlagbà so yẹn ló ní kó wá bí kò insult mi orí pé mi block yẹ real one because tó bá yẹ pé wọ́n lẹ́kọ̀ọ́ ni tó wo nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ àbúrú ẹni K1 wà ní kó máa gbé ṣépè lẹ́yìn tó yìí máa block yẹ máa sọ lọ brọ́dà mi bọ̀ mo fẹ́ kó gbọ́. ṣe tó gbọ́. ọmọ tó kọ́lá ń jọ yẹn wọ́n lè púrẹ̀ lẹ́nìwẹ̀ ẹ̀ tó fún ọgbọ́n pé àfẹ́yọ̀ tó kọ́lá fi bá kí wọ́n sọ̀rọ̀. ọjọ́ ìmọ̀ àbámi níjọ́ ẹ̀ wọ́n wà nínú ẹ̀kú tí wọ́n ni àfẹ́yẹ̀ tọ̀ ìkọlá wọ́n tún lo bàǹtẹ̀ lọ́ fọ́ bá kí wọ́n bẹ́ẹ̀ jọ ẹ̀ lọ́ fi yí ọ̀rọ̀ yẹn pé kó bẹ̀rẹ̀ yẹn náà ò lè bẹ̀rẹ̀ ọmọ àgbà nìyẹn na ẹ̀ tẹ́ ti bú wípé ó wọ ẹ̀bẹ̀ bí ẹni ẹ̀rí bá ṣe mọ́ tọ́tẹ̀ ẹ̀ bá Sidik kò ń ṣe gbogbo Fúlàní mo understand ẹ̀ bọ̀ àwọn wèrè kan wà
mo understand ẹ má sọ̀rọ̀ ẹ lọ brother mi. So bá mi kẹ́rí gbogbo ọgbẹ́ ní àǹfààní àwọn bá mi ẹ̀gbọ́n mi ẹ má bínú ṣé ẹ mọ mi ní nàfà ṣé ẹ mọ mi ní èlédè Yorùbá. Èmi ò mọ̀ o. 1,000 ló jẹ́ bẹ́ẹ̀ o. 1,000 ló jẹ́ àfà ẹ̀gbọ́n mi lọ́wọ́ díẹ̀. 1,000. 1,000 ẹgbẹ̀rún kan ló jẹ́ ìtumọ̀ àfà. Ẹgbẹ̀rún kan mo tún gbọ́ tuntun lé ní o. Ìgbàgbọ́ ẹgbẹ̀rún kan ẹ̀gbọ́n mi lè parọ́ tí ẹni bá gbọ́ sílẹ̀ kò mú. Èèyàn kan ti sọ kó tó sọ èèyàn kan ti tàbí pé ayé gbogbo àwọn 1,000 àfà yẹn ni ti mo tún gbọ́ tuntun. alákùbá inú ẹni ọmọ ìyá ni wá ẹ̀ ń pa alákùbá ẹ̀ ń pa ọ̀dànù bí sinmi ẹ̀ ń górí ọ̀wọ̀n ẹ̀dẹ̀ ọmọ ìyá náà wọ̀n ẹ̀fẹ̀ gbalẹ̀ ẹ̀ ti gbalẹ̀ haúsá náà bàbá mi ẹ̀ lọ sí north gbogbo àwọn ẹni àwọn pátá kò sí haúsá bẹ̀ fúlàní gbogbo. ẹnìkan náà ti sọ̀rọ̀ síbi ọmọ ọlá kan náà ti sọ̀rọ̀ ó ní 1,000 ó ní ẹgbẹ̀rún kan ní àfà 100%. ìtumọ̀ ẹni ẹ̀gbọ́n mi abákanra wa ìtumọ̀ ẹni yẹn bàbá mi ẹ̀gbọ́n mi mo fẹ́ fàṣíkọ̀ fún ilé mi àfà tó máa bèrè kó bọ́ta yìí pé àdúrà wà ní Kùránì gbogbo nǹkan tó lò pátá ìṣẹ̀ṣẹ̀ máa bá ń náà yín nọ́mbà tí wà ń bẹ àfà Sàrùmí ní sùúrù bro Débáyọ̀ ní sùúrù àfà Sàrùmí nọ́mbà ẹ ṣe +1 202 855 1748 tẹ́ bá ti tẹ̀ ẹ fi +1 sí WhatsApp nìkan ni ó máa wọlé 202 855 1748 ó yá máa sọ̀rọ̀ ẹ lọ. ẹgbẹ́ òṣèré kan tó bá sọ tí màá sọ gbọmọ Yorùbá sì ni pé ẹmọ Yorùbá ẹ máa ẹ̀ka finá sórí. mi ò rí nọ́mbà yàrá kó tó máa mi tún sẹ́ǹd máa má sọ̀rọ̀ ẹ lọ. ẹ máa ka fi orí sórí rẹ̀ sọ wọ́n fi fẹ́ gbalẹ̀ ni o wọ́n máa ń fi Islam àti Christianity wọ́n fi máa ń gbalẹ̀ ni wọ́n fi pọ̀nsí population first page wọn lọ́wọ́ àǹsìn wọ́n ti try many things. ẹnìkan ní ẹgbẹ̀rún kan gbẹ́nu sí 2025. ọmọ Yorùbá ti kíkó lónú ojú oorun wa àti padà sílé tí ìṣẹ̀ṣẹ̀ bàbá ńlá wa dáhùn oníwèé tó lè gbà á nìyẹn. àṣẹ rẹ bàbá mi Kẹ́hìndé àṣẹ rírú à. ìyá ló jẹ́ wá sí. pásọ gbogbo Yorùbá ní pé ẹ̀sìn ọ̀tọ̀ ẹ̀sìn scam ní ọlọ́run tó pè ní legion ó fi ń gbalẹ̀ ní o tó bá ti gbalẹ̀ yìí ọmọ àjẹrí lórí ẹ̀ máa jẹ́rú for life ni. wàhálà mi ìgbọ́rọ̀ yìí rí o aṣáwò èèyàn ọmọ ẹ̀ tí ẹ ti sọ wọ́n lẹ́gbẹ̀rún kan làáfà mi ìgbọ́ rí o. ẹgbẹ̀rún kan ni ìtumọ̀ ẹgbẹ́ mi ìtumọ̀ ẹgbẹ̀rún kan ni. so ẹ̀yin ẹgbẹ̀rún ok dúró jẹ́ kí n sọ wọ́n ní ẹ̀yin ẹgbẹ̀rún kan ẹgbẹ́nu sí ẹ wọ àwọn ẹgbẹ̀rún kan tó gbẹ́nu sí àwọn èèyàn máa tún mú lógo yẹn sí mo jẹ́rìí àwọn boys ẹgbẹ̀rún kan gbẹ́nu sí. ẹgbẹ́ mi ẹ̀jẹ̀ bá máa pariwo ẹjọ́ ṣe máa ń sí ìgbà ìyàwó ń parẹ́ gbọ́ mi nígbà tí mo kú tí mo lọ ṣọ́ọ̀ṣì kan mo lọ mi ìṣẹ́ ní ẹ̀jẹ̀. Usman sórí máa gbọ́ Usman ṣẹ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ Usman sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò fẹ́ fi gbogbo ara support K1 mo kàn fẹ́ sọ bó ṣe jẹ́ bó ṣe wá rí ẹ̀yin Usman tẹ́ ń jáde sí tó ní olórí burúkú ni ọmọ K1 yẹn mo fi Ọlọ́run bẹ̀ irú mọ́tò wo ló ń lò ẹ má bínú brother mi o jọ Usman dá mi lóhùn wà onígbé kò dìjà wà láì mi ní block ẹ irú mọ́tò wo ló ń lò irú ilé wo ló ń gbé ta níyàwó ẹ ní sùúrù sẹ ta níyàwó ẹ ta ní bàbá ẹ ní Nàìjíríà ìlú wo ló ń gbé gangan state wo ló wà kí ni nǹkan tó gbé dání tó lè fi pé ẹni tó jẹ́ pé ó ní gbogbo nǹkan tí Ọlọ́run ní ju ẹ lọ tó pé lórí burúkú lórí pé wọ́n wá sókù bàbá ẹ tó dẹ̀ ní ẹ̀yìn ẹgbẹ̀rún kan ẹgbẹ̀nu sí ló tán o àbí a máa ṣẹ̀ṣẹ̀ wá sọ èmi ò bú àfà o mo kàn wá bẹ̀ yín ni bọ̀ àwọn wèrè kan wọ́n wà ń bì tó jẹ́ kan máa wá fẹ́ máa bú ẹ̀yìn àfà ẹ wo gbogbo orí burúkú ọ̀rọ̀ tá àfà ń sọ hútmọ̀ ò ṣe lo right sense yẹ kí wọn náà fọwọ́ balẹ̀ gbẹ̀ tó bá pò ṣe wọlé kó wo nǹkan tí mo ti kọ́kọ́ post nípa àfà ẹ má kàn máa bọ́ta ó pẹ́ ni tó lówó jù ẹ lórí burúkú mo máa wo picture ẹ tó bá yá mo tiẹ̀ fẹ́ wo bó ṣe rí ó ṣèjàre Báyọ̀. mo ti sọ kíní yẹn so many times. Fúlàní ni wọ́n wo plan tó ní kò lè jẹ́ lẹ́yìn bá mọ́ àwọn bàbá fi pa àfilé àṣẹ ẹ̀sìn òfò mọ́ ẹ̀fọ́ lọ bá àfáàsìn àbíjọ pápá stop bá iṣẹ́ fẹ́ gbàdúrà fún mi o àwọn kí alákùnrin ìyá pé Jehovah Jésù Kristi bàbá mi ẹ bá pa àrùn pé kí ni yóò ṣe ọmọ náà máa ṣètò fún yín á ti àkànṣe fún ọ bàbá mi òwe tó máa ṣe fún yín iṣẹ́ tó ń ṣe lé nínú ìṣẹ̀ṣe àkáǹtì ògùn iná máa lọ gbé wọ́n tó máa fi ṣiṣẹ́ fún yín ṣe máa parẹ́ ẹja mẹ́gbọ́n mi ó bá yín láyé ni àbúlà jẹ́ sí yín. ààrẹ. mo kúkú ń gbọ́. ṣe kó tí mo sẹ́ ti máa pọ́n mi ní kẹ́ já mi sẹ́. ò parọ́. àkáǹtì ògùn náà ń lò bàbá mi kò sí kọ́nù kúrẹ́ kò sí kọ́nù báìbù wọ́n fi kó alẹ́ rú. ó wà jàre Akóredé. bàbá mi tẹ bá rántí gbà yẹn Morocco blacks ló wà bẹ́ẹ̀ o Syria blacks ni o Libya blacks ni o Egypt black ló tẹ ọgbọ́n bẹ́ẹ̀ dó
ẹ send ẹ sí +2 ẹ plus o ẹ ok jẹ́ kí n gbé aago aláàjì náà aláàjì tí ó ṣe. ẹ bá jọ ọmọ ìyá létí pé ẹsìn yẹn ọ fi ń gbalẹ̀ ní o. ọmọ. tó ti gbé ṣe àríyá wa ọmọ gé yín lápá ni o wọ́n gé òbò yín wọ́n gé okó yín wọ́n gé orí wọ́n sọ̀kò pààyàn ni èmi ò sọ jẹ́ ẹ̀gbọ́n mi ẹ bá bẹ́ẹ̀ tó lọ ojú òní tí yín o. àṣẹ àṣẹ ẹni fọmọ di ẹni fúnra yín di o. àṣẹ àṣẹ. ó ní èyí sí kọ́ apá ajájáde lójúmọ́ náà. kábíyèsí. ọ̀la ń sí kọ́ apá ajájáde lójúmọ́ náà ológo ṣẹ́ funfun ààrẹ díẹ̀ funfun ni ó wá dífá fún gbogbo ìrọ̀ yìí tó tẹ̀sán lábọ́ láwo wọ́n ní kí ló kó lè dájú lé awo ó dùn nìkan ló kó lè dájú làbá mi ó dùn ọlá ó dùn owó ó dùn iyì ìgbéga àìkú bá lọ̀rọ̀ kò ní kó lè yín o. àṣẹ. jẹ́ tí láṣẹ Èdùmàrè ẹ̀ nínú kò jíjí o. àṣẹ. nínú kò ọmọ. àṣẹ. 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 àṣẹ 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 ó yá aláàjì ẹ pè wọlé àwọn tí fẹ́ wo èmi gan ti múra ní tẹ̀ mọ̀ torí wáyà mi ògùn débẹ̀ tájà wà ń bì ó yá gbẹ́nu sí ṣé ti rí inú mi dùn wípé àwọn èèyàn pè wọlé èèyàn kan sẹ́ẹ̀dì kọ̀kọ̀ sí mi mò ń bọ̀ náà ó ní ok à ń gbọ́ yín aláàjì. ṣe rí ibi tẹ́ mi máa kọ́kọ́ mú ọ̀rọ̀ tèmi gbà inú mi dùn pé àwọn mùsùlùmí dàpọ̀ nígbà yìí gbogbo alára rẹ̀ lọ sí Mẹ́kà ẹnìkan sọ lẹ́ẹ̀kan yẹn ó ní nǹkan tí wọ́n ṣe rè tí àyùbá fi padà di Christian. ẹ máa wòran ẹ wo ìgbà tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí bọ̀ tí àwa mùsùlùmí yìí náà ló ń bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ táwọn sọ fún ọmọ wọná ààrẹ mo ń sọ kí yẹn fún àgbẹ̀. ẹ ó dọ̀nù aláàjì. tí wọ́n bá ń lù wọn bọ̀ tó bá ti fẹ́ dé iwájú mọ́ṣáláṣí wọ́n. ẹ jẹ́ kí ẹ máa pè padà ẹ̀yìn kan wà lórí aago ẹ ó dàn ṣe gbọ́. ó yá. ádà yìí pé wọ́n ń pè mí lọ́wọ́ ni o ọ̀wọ́n ń kírun lọ́wọ́ ni o they will never kọjá níwájú mọ́ṣáláṣí kọ́ lùlù kọjá níwájú mọ́ṣáláṣí. aláàjì ẹ tún bẹ̀ yẹn sọ ẹ tún wà níyẹn sọ. tí àwọn oníṣẹ̀ṣe tó bá ń lùlù wọn bọ̀ tó bá kú 1 house or 2 houses kí wọ́n dé iwájú mọ́ṣáláṣí wọ́n á stop ìlú wọn àtòrí tí wọ́n ń kọ. mọ́ṣáláṣí wo nìyẹn aláàjì. ẹni mọ́ṣáláṣí. ṣé níjẹ̀bú ṣé lọ́dọ̀ yín. yes especially ní Kàgámù tọ́tọ́ ti bí mi. wọn ní ẹ̀bà lùlù kọjá níwájú mọ́ṣáláṣí láíláí àtẹlẹ́kùn àtolóríṣà. wọn ò rò dẹ̀ ní kẹ́ níwájú mọ́ṣáláṣí. Akóredé mo rí ẹ pako yìí ó yá mú gbọ́. wọn ò ní kọjá níwájú mọ́ṣáláṣí kọ́ lùlù kọjá níwájú mọ́ṣáláṣí ádà wọn wà bẹ́ẹ̀ ni o wọ́n ń kiri lọ́wọ́ ni o. ẹ tó bá láìtọ́ aláàjì ẹ má bínú ẹ ó dàn aláàjì Akóredé Usman olómọ pàkó yìí ni ẹ ṣé mo kó mo dàgbà sí pàkó yìí tó o bá láì kọ̀rọ̀ tí mò ń sọ ìwọ kan log out bọ̀ mo nítorí pé o jọmọ pàkó tó túmọ̀ mi dáadáa ṣé ó dáa nítorí pé wọ́n ní wọ́n ganu ní kí wọ́n máa fi ẹni ẹlẹ́ni ré ṣé o lè gbárù ẹ̀ nítorí o tún jọmọ ìlú mi ṣe fẹ́ sọ̀rọ̀ bọ̀ tó o bá ti láìkẹ̀ kò ní ìdí kúrò lórí aago ìjọ tó bá ti wá láìkì tí mò ń sọ bọ́ síbẹ̀ torí mi ní blọọkì kó padà wá tó o bá ti láìkẹ̀ má wulẹ̀ gbọ́ rárá kò kúrò ń bẹ̀ ni òkè alájẹ máa sọ̀rọ̀ yín lọ nítorí ó jà búrò mi ṣe mọ̀ nǹkan ni máa sọ fún mò ń gbọ́ yín. so tó bá ti fẹ́ dé wájú mọ́ṣáláṣí wọ́n á stop ìlú wọn àtòrí wọn. alájẹ tún ní sùúrù ẹ má bínú Akóredé let me tell you something o mọ̀ pé stepfather mi ìmáàmù ni you know o mọ alájì dáadáa àwọn bàbá ti yín tó jẹ́ bàbá tiwa nípa Àkòyí Ẹlẹ́rùmọ̀kẹ́ ṣé àwọn bàbá wa nípa Àkòyí ṣé àwọn bàbá wa àwọn àfáà wa nípa Àkòyí ṣé bó ṣe ń ṣe òun làwọn eléyìí ṣe ń ṣe àwọn àfáà Àpàkòyí orí wọn pé wọ́n dẹ̀ kéwú ẹni tó tún jẹ́ brọ́dẹ̀ bóyá òjúlọ àbí ìmọ̀ Yunusa tó wà ní Canada ó kéwú dọ́gba àwọn òun sọ̀rọ̀ báyìí àwọn àfáà Ọ̀yọ́ wọn ń ṣe báyìí mùsùlùmí ló pọ̀ jù lọ́yọ̀ọ́ bọ̀ yín ò indicate pé káwọn èèyàn sọ bẹ́ẹ̀ no ẹ má wulẹ̀ fi rẹ́dẹ̀ẹ̀dì sí àbúrò mi ni bọ̀ mi ìmọ̀ nǹkan tí mo lè sọ lórí ẹ̀ bọ̀ mo kàn ń bí ni kó náà wá dáhùn kó pè wọlé pé ṣé àwọn àfáà tó wà nípa Àkòyí ní Ọ̀yọ́ nísàlẹ̀ Sàngá ṣé àwọn àfáà yẹn àwọn máa ń ṣépè torí mo súnmọ́ gbogbo àwọn bàbá ibẹ̀ ládàgbà sí lákéré mo lọ school di ọdún mẹ́ta ni mo fi gbé Àkòyí gbogbo àwọn àfáà wọn máa ń kéwú wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ tó ní àlùbáríkà kó ṣe àwọn àfáà rọ̀lẹ́ ayé là ń sọ yìí o alájẹ máa sọ̀rọ̀ yìí lọ. anyway tọ́lá ti níwájú mọ́ṣáláṣí wọ́n á pa gbogbo ìlú wọn wọ́n á kọjá lọ ó ti di after 2 houses ní ọmọ tó bẹ̀rẹ̀ sí ní ìlú wọn
kí la mọ̀ téèyàn máa ṣe tó máa fi ìjọba lọ́hùn wọ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin mùsùlùmí yìí ìkejì ẹ̀yin náà lẹ́nu yọnu sí àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe tẹ̀tẹ̀ ń wò yẹn omi inú wọn ó máa rọrùn wò ju ẹ̀yin àfọ àtẹ̀gbìnrin yìí ó kìí sìn nígbà tẹ́ ń gbẹ́ni lẹ́ni sí pé ó gbẹ́ni kò gbẹ́nu sí àwọn oníṣẹ̀ṣe wọn ò ní ẹ̀fà bọ́ síta kó máa tó mọ̀ kó tẹ́ ń sọ yìí mo sọ fún wọn mọ́lá sí dọ́kàn mo ní àwọn oníṣẹ̀ṣe tẹ́ ń wò yìí tó bá rí gbàlì kìámọ̀ wọ́n máa wọ ìjọba lọ́rùn wọ́n ní kí ni mo mí wọ́n ní bìkọ́sí wọn kì í ṣèkà wọn ò ń gbàyàwó ara wọn àáfà gbàyàwó àáfà. Sálí ó kàn ń play ni. ó tún sọ̀rọ̀ jẹ́ wá block ẹ̀ ń sìn mò ń gbọ́ yàrá jẹ́ máa sọ lọ. ẹ̀rọ oníṣẹ̀ṣe kí wọ́n ṣe nǹkan burúkú lára wọn kò sọ́mọ̀ pé kò tó máa mú òun ṣe bí ìkan náà àwọn àfáà ìjáde ńjọ́ kan ó ní àwọn oníṣẹ̀ṣe tẹ̀ ń bù yìí ó ní tó máa sọ fún ẹ pé nǹkan tó bá dé kò gbọdọ̀ ní ìsàmọ́ ó ní kan ò ní ìsàmọ́ ó ní tó bá gbọ́ jẹ́ sí ló ti ṣẹlẹ̀ ní ó ní gbogbo ayé ló máa gbọ́ ẹ wo nǹkan tó ṣe fún bọ́dà wa yìí sìn ṣé tó bá gbọ́ àwọn oníṣẹ̀ṣe ni ṣe máa gbọ́ kíní yìí ta ibi tí mò ń lọ nìyẹn. ẹ ṣe gan aláàjì. àárín wọn ló ti máa mọ torí náà gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ ṣe jẹ́jẹ́ o ilẹ̀ ń yọ̀ bàbá tó ń ṣépè fún ẹlẹ́ni òun náà bímọ ti tiẹ̀ ẹni bá bímọ kò ní náwó àkọ́kọ́ burúkú sọmọ ní kejì bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká máa bẹ́tò lọ. ok aláàjì mo fẹ́ fún thank you Soliu jẹ́ kí n fún ẹ ní èsì sórí tó bá ní tẹ́jẹ́ èmi kọ́ mo kúkú ṣépè ìwọ ló wé pè fúnra rẹ̀ ó ti yé oníṣẹ́ ẹ̀yin lè fẹ́ pa èmi ò lè pa àfáà run àwọn àfáà ni kí wọ́n má pa ilẹ̀ mùsùlùmí run ìwọ ni kò ṣí ọpọlọ lẹ̀ mo lè jábúrò mo lè jẹ́ ẹ̀gbọ́n ẹ brother mi ẹ hold on brother mi ẹ hold on mo lè jẹ́ ẹ̀gbọ́n ẹ mo lè jẹ́ àbúrò ẹ kò sí ẹni tó lè pa àfáà run àwọn àfáà ni kó má jẹ́ káwọn èèyàn sá kúrò di mùsùlùmí nítorí pé wọ́n ní èèyàn ganu ó wá di pé wọ́n á gbé ṣépè wọ́n fi ọmọ èrè ó máa parí tọmọtọmọ ni tí ò lè gbárù ẹ̀ Sálíù why are you talking like this tí ò lè gbárù ẹ̀ tó bá yẹ pé bàbá ẹ àbábúrú ẹ àbẹ́gbọ̀n àbọ́mọ àǹtí ẹ àbọ́mọ brọ́dà ẹ ó ní K1 nítorí pé ó sọ pé wọ́n ganu wọn lọ sílé màmá òun o wọn lọ sílé bàbá òun o ibi iná wa ganu sí ṣé ibi iná ganu sí yẹn ó wọ́ọ̀tì kí wọ́n máa ṣépè brọ́dà mi mò ń gbọ́ yín. Brother ko Alhaji Almuru fẹ́ pé. Ok obìnrin ni ẹ má bínú ẹ má sọ̀rọ̀ lọ mú gbọ́. Torí fọ́tò Ìgbòho tó à ń bẹ̀. Yẹ mú gbọ́ jàre má bínú ìyá mi. Ibi tèmi ti fẹ́ mú ọ̀rọ̀ mi ó lè yàtọ̀ díẹ̀. Kò síbẹ̀ ìfẹ́ mú ẹsọ tí náà gbogbo ara ńlẹ̀ ni. Ìkọ́ tí mo kàn fẹ́ kí everybody wá mọ̀ ni pé Wàsíù òkèrè inú ayé. Ṣẹ́rí ìfúnni nígbà tí Wàsíù kákọ́ mú orin ẹ̀kọ́ tó kọ́ rí nìjù Tàlàsó 85. 84 ni 84. Tàlàsó 84. 84 ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn àfáà yìí wọn ò tí ì bí ẹlòmíì nù wọn. Láyé níbo. Kéèyàn wá náyà sọ fún Wàsíù kó wá make apology. Yá mi títí àmì ìbínú. Ṣọ̀gbọ́n apá bàtà apá jiwọn tiẹ̀. Nígbà tí Wàsíù ti ń rorò ìwòwò ni gbogbo wọn wà. Ó tán. Ṣùgbọ́n ṣé rí nǹkan tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá ẹ̀sìn tá à ń ṣe ṣé rí ìyá bàbá mi máa ń sọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà á náà ń ṣẹ̀sẹ̀ náà ń ṣẹ̀sìn. Èèyàn sọ fún yín pé ẹ ganu ẹ bá mi bèrè pé ṣé àwọn àwọn àfáà yìí ṣe kí ni contribution wọn lẹ̀ Yorùbá. Contribution kẹ̀. Ṣé wọ́n bá wa jà ṣé wọ́n sísà mi dúró contribution wo ṣé gbàdá ṣe ṣé ẹ mọ̀ pé àwọn náà wà lára ẹni tó bà Yorùbá nation wa jẹ́ ni wọ́n tákù wa pa. Wọ́n tákù wa pa. Wọ́n tákù wa pa. Wọ́n ní wọ́n tún ẹ máa gbọ́ wọ́n complain wọ́n ní máa gbọ́ sísà mi wọ́n complain wípé kíní adé tó wà lórí Ọọ̀ni Ifẹ̀ wọ́n ní òòṣà ni adé tó wà lórí Ọọ̀ni Ifẹ̀ pé wáyé táwọn àṣẹ máa lọ gbé adé sínú kíní máàpù. Common sense ni àlejò lèmi o èmi ò ṣàlájì o àlejò ni mí torí àlejò náà ń pè ní alájì àlejò ni mí. Ẹ bèèrè lọ́gbọ̀n àwọn tó ń lọ sí mọ́kà pé tí wọn bá kí ń gé irun àwọn obìnrin wọ́n fi síbi kan tó ń fi sí ní mọ́kà. Tó bá di irun orí wọn máa gé ibì kan bóyá bí iwájú àbẹ́yìn wọ́n máa gé wọ́n máa fi síbi kan ní mọ́kà wọ́n gbọ́dọ̀ di irun orí wọn lọ ni. Ọmọ tó yẹ pé ìfọ̀sẹ̀rí sometimes mo kàn máa ń wọ àwa Yorùbá ní pé ta ló ṣe wá ná kí ló ṣe wá kí ni problem ayé wa. Ok sísá mi wọ́n ní ká bẹ̀ wọ́n Alájà Kẹ́ni wọ́n ní ká bá wa bẹ̀ àwọn àfáà ẹ má jà bú wọn. Ọlọ́run ní jẹ́ ká bẹ̀ àfáà wàláì mo fi títọ́ bí Ọlọ́run mo fi búra mi ò ní Ọlọ́run ò
ò ní jẹ́ kó bẹ̀ yà àfa ò jẹ́ nǹkan kan lẹ̀ Yorùbá. ẹ máa gbọ́ a máa bẹ̀ wọ́n náà ni ẹ máa gbọ́ ìyá mi a máa bẹ̀ wọ́n náà ni sórí ìdí tí mo fi láà máa bẹ̀ wọ́n ni wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ kò gẹ́ẹ̀tì scenario live show yìí torí ẹni tó bá wo topic yẹn wọ́n á mọ̀ wípé mi wá bí láti wá support K1 mi ìdẹ̀ wá bí láti wá support àwọn àfà ìbí tèmi fi wá bí ni pé kọ́kàn stop ìpè tó ń ṣe yẹn ó ti pọ̀ jù because mi wá síbí láti wá support K1 torí pé ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. èmi náà argue but méjèèjì la máa ṣe o wọ́n ní ká má dálé apá kan ká dá kan sí. Alhaji Almaroof ẹ lọ bèrè ọba àfáà sọ fún ọba ní ilẹ̀ Yorùbá ipe òun ò lè bẹ̀ ọba ba lórí ohun gbogbo ni ẹ lọ ka Bíbélì ẹ lọ kọ̀rọ̀ Ọlọ́run ọba ló ní gbogbo ohun gbogbo ní ara ọba ní àfáà ti jáde ní pásítọ̀ ti jáde ẹ má ṣe mistake ṣẹlẹ̀ yìí lẹ fọwọn ará bíi ní chance àwọn onídọ̀tí oníranù tó ń wé ṣòkètè ṣòkètè kọ́ lọ gbogbo oṣù tó ń ṣe kọ́ lọ ṣe ní Saudi àbí kọ́ wá ṣe nílùú yìí ó ní London lèmi wà wọ́n ti àbọ̀ ń bẹ̀ wọ́n bí wọ́n rẹ kọ́ sọ fún wa pé kí ni parliament fẹ́ ṣe.